sorry sir. Ẹ gbàgbé nǹkan. Okay, ó surprise ẹ pé mo tún padà wá. Yes, pé tún padà wá. Mo gbàgbé nǹkan kan sí òkè ń bẹ̀ yẹn. Okay, but bẹ́ẹ̀ ṣe park yìí, mo fẹ́ kẹ́ park this way because of other customers tó bá fẹ́ jáde. Don't worry, mi ò ní pẹ́. Mo kàn fẹ́ sáré mú. Okay. Mo fẹ́ sáré mú ohun tí mo fẹ́ mú ni. Okay sir, no problem. Okay, ó ṣe gan. Some other customers tó bá fẹ́ jáde. You say you no go tell. Then you wan pick something to come out again. Otunba. Ṣàlàfíà. Àìràsà, ẹ tún padà wá ní. Bó ti ẹ̀dá bí ẹ ṣe padà dé. Bó ṣe wà yọ parọ́ kan máa yín ó nígbà tá ẹ lọ pé ẹ ti ẹ̀ dọ́pù kankan fún wa rárá. Mo sì ní rọ́ọ̀dún pé Otunba ṣe irú rẹ̀. Okay, ṣé nígbà tí mò ń jáde láàárọ̀ yìí? Bẹ́ẹ̀ni sá. Yes, ó escape mind mi ni. Ẹ mọ̀ pé kí n ṣe ṣe mi. But mo ti padà wá. Máa fún yín ní nǹkan. Káàdì room tí mo ti jáde ní àárọ̀ yìí, mo fẹ́ kẹ́ fún mi. Ẹ dọ́pù rẹ̀ sá. Ṣé wọ́n dọ́pù káàdì? Ẹ dọ́pù sá. Mi drop card. Bẹ́ẹ̀ni sá. Ṣé wọn ì tí ì tì lẹ́yìn ìgbà tí mo kúrò mẹ́yìn? Kò sẹ́ tó ṣe wọ̀ bẹ́ẹ̀ fún àwọn cleaner kan tí wọ̀ bẹ́ẹ̀. Wọn ì tí ì dé bẹ́ẹ̀. Ṣé wà mú ṣe? Mo gbàgbé nǹkan kan ni. Mo ń padà wá rí. Ọ̀dà sá. Otunba. Otunba tó ń jọba wòlíì lọ. Ọlọ́run yọ. Bó bá lè fún ọkọ nínú àdá sí ìlú. Bí o ṣe tí ó lò lára ní parọ́. Èmi náà ṣọ́kọ̀ máa fún wa ní ìta báyìí. Wọ́n máa fún wa Kí ní. mo ń ṣe bí kí n máa bọ́ ṣùgbọ́n ṣiṣẹ́? Kí wọ́n ṣàkíní àyè máa tẹ̀lé wọn lọ. Kò tí pẹ́ jù. Tètè kọ lẹ́tà. MSP on the mix, baby. Diamond ring, high diamond ring, high diamond ring, diamond ring, diamond ring,
wà nílé o. Kò ní drop káàdì mi. 12 tí ìlú. Kọ́mọ̀ síbi tọjọ́ sí o tó wá dago méjì. Tẹ́ni tó fẹ́ gba rúùmù wá dúró síta. Kò fẹ́ rú rẹ̀ lónìí o. Tó bá ti jáde kò sọ. Mi sọ fún. Mo bá customer sọ̀rọ̀ ẹni yàgò. Kò yẹ kó ṣe máa correct the wrong comment. Láyé kò mọ̀ wá adjust ẹ̀ náà. Mo máa lọ tún gbogbo ẹ̀kọ́. Màdé adjust ẹ̀. Àtúkọ̀ wa physical norms kó lè ṣe ń kà fún àwọn external auditors tó bá dé náà. Àgbélé ìwọ náà wò lè ṣe ṣé wà wẹ́ láàrin alphabetically ni ẹ̀kọ́ wà náà. Ẹ má bọ̀ sí. Yes, hello. Ṣé ẹ ti rí sà? Rí kí ni ẹjọ́ manager dà. Manager. Manager yín dà. Ṣé ò sí sà? Ṣé mo fi ń béèrè manager? Wọ́n wà lọ́fíìsì. Ó ń bẹ lọ́fíìsì sà. Ok, ibo ni office manager yín wà? Mo wà lọ́fíìsì manager. Ǹjẹ́ sà, tẹ́lọ́ máa bọ̀ sẹ́kọ̀ọ́. Kí ló ṣẹlẹ̀? Ó ní ẹ̀ sà. Wọ́n sùn ní ẹ̀ sà. Mo dáná. Kí ló fa ariwo? Kí ló fa nọ́ọ̀sì? Kí ló ṣẹlẹ̀? Kí n tún kí pọ́ kí ni wọ́n dálò? Àjọ wà láyé, òun béèrè ọ̀nà ọ̀run lọ́wọ́ mi. Ṣé mo débẹ̀ ni? Ẹ dákun. Gbogbo skóòpù wọn náà la mọ̀. Bí wọ́n ṣe wà, wọ́n ti di òde ká. Wọn ò lówó tí wọ́n ò fún wa ni. Sápá tí ń bọ̀ tún bá jà pèsèpèsè ayé ti dé bá wọn. Tọ́ bá ti rú lówó tí ń kanra orí ibú tí èkánra tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò sòwò lọ́wọ́ rẹ̀ mọ́ ni wọ́n ti búrókì. Ó glory ló tún bá ń lò. Skóòpù tó lò nísìn àwọn old skóòpù ní tó jẹ́ pé wọ́n bá ṣe wọlé tí wọ́n bá hàn ní bá mọ́jà sọ̀gá kan. Wọ́n lè kí mọ́jà wọ́n sì bọ́ta. Wọ́n ní dá wa lóhùn. Àwọn skóòpù wọn lọ́nà ọ̀fẹ́ fún wa lówó. Just Otunba, manager. Ẹ káàárọ̀. Mo rò pé wọ́n sọ pé ẹ ti check out láàárọ̀ ẹni. Ẹ tún padà wá ni. Oh yes, mo láti padà wá. Oh, ẹ fẹ́ reserve more rooms? No. Mo gbàgbé ring mi sínú room yẹn ni. Bí mo dẹ̀ ṣe dé, mo ti gba náà room yẹn lọ. Mo ti search, mo ti wo gbogbo bẹ̀, mi ò rí ring yẹn. Kí ló ń ṣẹlẹ̀? Ó pọ́sùn kọ́ ẹ pé ẹ wo dáadáa ni. Excuse me sir, kẹ̀dẹ̀ máa wò mo ní surprise kan fún yín. Torí bí ẹ ṣe máa ṣe sí wa tẹ́ wọ́n wá sí bíbá ẹ̀ tẹ́ wọ́n máa fún wa lórí. What is it? Kí ni tó mọ̀ náà? Ó fi ìpè mo wá ṣeré ń bí ni. Orí mi tí mo jáde kúrò ní òtẹ́ yìí láàárọ̀ yìí, mo tó padà wá ṣeré mo wá ṣe ń bí ni. Àyà ń dùn mí mẹ́. Oh. So wàá mú mi lẹ́sẹ̀ bíbá ẹ̀. Okay, I answer your Otunba, the doctor. What kind of rubbish is this? Are you crazy? You see? Ṣẹ́tìrì, wọ́n ní tó bá ń gbọ́ ọmọdé jẹ iṣu lóko gọ̀ǹgọ̀mù. Ṣé eré tí máa ń bá yín ṣe tí ń bá ti wá bí? Ṣé ẹ ló fa surprise? Àyà ń dùn ẹ̀. Èmi ni dókítà tó fi ń tẹ gbogbo ọyàn tí ò sí ń bẹ̀. Mo ní mò ń wá òrùka wúrà, ìwọ ń bá mi sọ pé àyà ń dùn ẹ̀. Àbí eléyìí tí mo bá wá yìí, mo fi ìbéèrè mo wá ṣe. Ẹ má bínú Otunba. Kó tó bí Otunba. Aṣọ tó serious, ọ̀tọ̀ nǹkan tí wọ́n ṣe níbàyìí. Ojú ìgbà irú rubbish wo ni? Ṣé èèyàn lè bá báwọn ọmọ yín ṣeré mọ́ ni? Mo ti soft ju àbí? No, we understand ló tẹ wá ní. Kí ló ń wá? Sọ̀rọ̀ kí ló ń wá ibi tí mo ti tò ó tún dàbí irú kí ló ṣẹlẹ̀? Bó ṣe ń bìrì nìyẹn o sórí mo lọ sókè pé kí n lọ ka àwọn rooms tá fẹ́ clear ni mo kọjá níwájú yàrá Ọ̀túnba ń bá ba ní ṣíṣe. Láti ẹ̀ fi rówó ń tèmi. Mo sábẹ́ mi ò sọ. Ó rí o. Ríǹgì mo tún lágbè. Títí náà. Lórí mi ṣe wáyé. Ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́. Tí bá fi ìlú tí wá pé nǹkan tí mo bá ń rí lélẹ̀ tí wọ́n bá tẹ̀ bí 40 to 50 pa
kí ni àjẹmí ń pè mí jẹ́ lè fún àwọn Accusations kọ́ ìlú ìbùkún ìyẹn bí ẹ̀mí wọn bí gbọdọ̀ bá lè fún mi sá tó tún bá bá dé mo lè ti wọlé àwa yóò lóyún ọtún bá fún lówó ẹ̀mí fún mi fún mi ìmọ̀ ọ̀nà fún tó. Good one, wada. Bó ṣe ń bi ni nìyẹn o. Ìgbà tí èmi rò pé tí bá ti dọ́dọ̀ mánéjà o kí n kàn lọ gara tí Ọ̀túnba bá ti dé ó bẹ́ẹ̀ kò bèbí máa ti rí bíi 40. Ọmọ àtẹ̀wò àfà jẹ́ ká ṣe ẹ̀. Bí wọ́n ṣe dé tán ní àwọn wa báyìí tí mo tọwọ́ bá kú báyìí kí n yọ bọ́tà. Mi rí ìgbà ni kí n rọra mú o. O rí ríǹgì mọ́. Mi ò rí o. Ọlọ́run tẹ̀ ló ní pé mi ti kọ́ bọ́tà tán. Mo bá bẹ̀rẹ̀ sí ní tẹ ara mi pé àyà ló ń dùn mí pé gbogbo ìsàlẹ̀ ibi báyìí pé òun ló ń dùn mí àárín ríǹgì. Nípa ti ríǹgì ilẹ̀ ẹgbẹ́ wa ó dá mi lójú pé ìyá rẹ̀ náà ló máa wà bọ́ ẹgbẹ́ pé ẹ̀yin lẹ̀ ń wá nǹkan so already lẹ̀ ń wá nǹkan tẹ̀ ṣe rí ni ó dá mi lójú pé tá a bá débẹ̀ ń sìn máa mú jáde fún yín. Manager kí ni o mí gbà yẹ wà dáadáa tó ń tẹnu mọ́ ṣé mo jọmọ kókó ni àbí mo jọmọdé mo ní mo wọnú rúùmù mi ò rí ríǹgì ó ní mi ò wá dáadáa I don't know. ẹ má bínú bọ̀ ó ṣáà dá mi lójú pé as far as pé inú rúùmù rẹ̀ gbàgbé ẹ̀sìn a máa rí tí wáyé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sá. Thank you. Ó bẹ́ẹ̀ ta ọgbà. Ìyẹn lè fi mi tẹ ọ́n tẹ ọ́n. Ṣé ọ̀pẹ̀ yẹn wá ṣe ń bí? O ṣọ́n pé kò sí ríǹgì ní àpò. Mo wá jẹ́ kí ló tó ń faṣọ síta ṣé mo fẹ́ tẹ ayé ẹ̀ ni. Ìgbà tó tàyà mi ṣe bóun lè kò sí nǹkan kan. Wo ọ̀gbẹ́ni wo ọ̀rọ̀ ríǹgì ṣẹ́gun. Báwa ni yàrá mélòó la fẹ́ túnṣe dáadáa jẹ́ ń sọ̀rọ̀ mélòó la ti túnṣe mélòó ló kù. Sọ̀rọ̀ kí n lè mọ̀ èmi níbi tí mò ń lọ. Yàrá tá fẹ́ ṣe àtòbí 18 rooms. Ayé ọ̀tá mi bàjẹ́. Mo ti jẹ́sẹ̀ àti ìwà àti pé bàbá mo wà báyìí o. Bàbá tí ń bá mi yín ṣèṣì hòtẹ́ẹ̀lì sókè. Sọmọ pé gbogbo pé ajé ń wá and sold out ajé ń wá and sold out hòtẹ́ẹ̀lì sọmọ pé mo wà lẹ́yìn ẹ̀. Èmi mò ń wò pé tàbá ti ń tà páàmọ̀ rówó ni mo lọ bá bàbá kan kó kọ́ bá mi yín sókè. Nísìn màá ní kán yín lẹ̀ pátápátá yàrá méjìlá gbọ́dọ̀ mọ̀ ta láàrin ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ibo la ti fẹ́ máa rówó sálẹ̀. Ok ibo ni wọ́n ti fẹ́ máa ronú health tèmi tí mò ń sáré back to back tí mò ń lọ́jọ́ lọ tí mò ń lọ́jọ́ bọ̀ tí mò ń tún léṣe tí mò ń tún ó ní dúbẹ̀rẹ̀ mélòó lọ́rọ̀ pé mo ti fọ̀. Ṣé bí wo kọ́ ló ń fọ ṣe bí machine ló máa fọ. Ok ta ló ń ka machine ló ń ka àbí machine ló ń ka machine ló lọ tẹ́wẹ́ ìdíṣó gbádùn. Ṣe bí iṣẹ́ tó gbà ní ṣe bí kò tó ń sanwó. Ọ̀gbẹ́ni kọ́mẹ́ ìwọ kò yé wọ mo ti sáré kọjá kádàrá ni tẹ́wẹ́ ayé ìwé mi mọ̀ pé orí ni ìní ságùn ó ti yọ báwọn. Ọ̀gbẹ́ni ẹ jẹ́ lọ́mọ̀ sí kan tẹ́fẹ́ sí náà tọ́mà ti wá mẹ́sàn pé ẹ̀rí mi ẹ̀jẹ̀ ọ̀gbẹ́ni wàhálà ikọ́ fẹ́ mi ọ̀gbẹ́ni nísù ó ti bá mi wo ọ̀gbẹ́ni kí ni gbogbo eléyìí bá àbẹ̀ wà bẹ́ pílò rẹ̀ náà ó lè fi àǹtí. ẹ máa wá ṣe bẹ́yìn lẹ́ni mi ò wá dáadáa ẹni mi ò wọ́n wá. kò tún fẹ́ ìdájọ́ ìgbìmọ̀ náà kọ́ yìí tó tó kọ́ owó tí wọ́n fún àwọn ogun ní ìwọ̀n náà. bí kò ti gẹ̀gẹ̀ báyìí náà. The best is okay. The best is okay. Ẹgbẹ́ òkè lẹ́kọ̀ọ́ sí mo rí ìkọ̀kan mẹ́rin. Ṣínú àwọn ọjọ́ àyẹn náà wá. Bákan ní máa fún ẹgbàá mi.
wọ́n bọ̀dé àyín mọ́jà ibi tí ọ̀rọ̀ dúdúró yìí. ẹ dẹ́kun sí àwálà ìpọ̀ ẹ mọ̀jà pákéjì mọ́ ẹ dáríngì Ọ̀túnba padà. ṣé o ṣàwèrè rọrọ kọrọwọ ló sọ ẹ náà mo sílẹ̀ kó wá rìn fún mi jáde. Adedimeji ẹ fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ ó ti rẹ̀ mí bá a ṣe ń túlé kiri yóò dáa. ṣé o ṣàwèrè kí ló ń sọ lẹ́nu náà olùdarí mo padà bí sáwọ ẹ̀yin lẹ mọ dá fún wọn ní nǹkan wọn sà. Listen, manager. ṣé o bọ̀ wèrè orí ẹ̀ dànù fún orí jẹ́ ó wà lọ́wọ́ mi. Manager. ẹ má dá lóhùn mi ní àìdí àwọn tó sá. Jẹ́ ń dá lóhùn because ó lè ló mẹsàn ó lè tọ̀ kó lè rí etí. Ó ní kó jọ kó fún mi ní ring mi ó mọ tí mo fẹ́ sọ anything tó bá fẹ́ sọ fún mi tó bá ṣe pé listen tó bá ṣe pé mo ti ṣẹ̀ lẹ́ṣẹ̀ kan tẹ́lẹ̀ please sọ fún mi màá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ sórí ríǹgì mi ò gbọdọ̀ má rìn mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run ọba please and please mo bẹ̀ ẹ́ ṣe rí ríǹgì yóò gbọdọ̀ sọnù ọba mi máa fún ẹ lẹ́nìtìn tó bá fẹ́ ó ní wọlé. ẹ tó o jà wẹ̀rẹ̀ yìí báwo ni orúkọ ṣe wà lọ́wọ́ mi. wọn ò lè fi kankan rẹ mi lẹ mọ ìṣẹ́jú sí mi ọ̀gá ẹ kọ fún àwọn wọn ní kọ́sítọ́mà gidi wọn jọ sàmẹ́ fún yín lówó. wọ́n sọ pé kò sí lọ́wọ́ mi náà. ẹ sà ìta àfihàn ṣe wàhálà kì í sí mọ́ làágùn ìkọ̀dá bẹ́ẹ̀. ṣe bẹ́ẹ̀ sọ lánàá pé nífẹ̀ẹ́ ríǹgì tí mi lẹ́wọ̀n pé ẹ̀yin gan dáwọ́ orú rẹ̀ pé ẹ fẹ́. Anyway, ṣé àlejò mi ti. àlejò yìí ti wà nílé. Ibo ló wà. yàrá yín ẹ̀rọ ni. Ó ti wà nílé. fẹ́ ṣe pé mi báyìí immediately mo tẹ́ bẹ̀ sí pípẹ́ yàrá yẹn mo ní kọ́ bá mi tún gbá kọ́ bá mi tún bedroom ẹ̀ fọ́ kọ́ fi air freshener sí kọ́ tọ́ ẹ sí ẹ lẹ̀ àsomọ́lá ò fàṣẹ ibẹ̀ yẹn ń tutù lọ́lọ́lọ́lọ́lọ́lọ́. The manager, I trust you. ṣé o ṣe wá rí bí mo wá ti ṣe lọ sí corridor kí n tẹ̀ tó water rooms mo yẹn padà mo kàn gbọ́ ṣáwá tó ń tó ni ó dá mi lójú pé o ti ṣáwá o ti kẹ́ra ẹ lẹ́sẹ̀. Jẹ́ máa lọ sí. Ìwọ náà ń ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ àlówó tá a bá kú láyé àti ọ̀run tó dìrín lọ ìwọ náà máa ra yìí tó ju eléyìí lọ. o sáwájú ò káàpọ̀ báyìí bí a kì í jó lórí ẹja àbí tán kí wá tẹ̀ fẹsẹ̀ rárá. Kò sí wàhálà ṣé bó ti mọ̀. bẹ́ẹ̀ ni èmi náà mo tẹ̀ wá dáhùn bọ́ọ̀tì kan táwọn ìgbẹ́yìn bá dáhùn ó ṣe ṣe kébì ọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ó lè máa tó báyìí o bọ́ a súnmọ́. Irú eléyìí. bẹ́ẹ̀ ni kébì náà tẹ̀ sí sọ́wọ́. O fẹ́ irú eléyìí. Kò sí wàhálà. Ìgbà scout kan sí mi lọ́rùn. Thank you, sir. Ẹni ọ̀rẹ́ yọ kọjú tó nítorí màá rí ẹ má rò pé máa kúrò nílé ni o tí n máa lọ tán tẹ tó máa lọ gbérù mi rẹ́ǹtì fẹ́ lómi kò sí yẹn o. Ó ní ìdájí ọ̀la tó okay sir. And of course máa rí yín. ṣé ló sà. Tí bá ti jáde lọ́la àwọn máa rí yín. bàbá yìí fẹ́ gbáṣẹ́ yẹn wọ́n jù mí. èmi kọ́ ọtún ọmọ kan appreciate bí nǹkan wọ́n yín nínú ṣe ni àti mọ́tò fàájì táwọn clients ọba ti wá a máa láì sàmà compliment wọn so máa jẹ́ kó lè padà wá síbí báyìí ẹ̀wọ̀ àti àárọ̀ tí mo ti dé yàtọ̀ sí pé ẹ̀mú mi lọ ní yàrá ìta ló wò kàtà ló bá yín wá nìyí mi tí mo yàrá kọ̀ọ̀kan. tí mo yàrá kọ̀ọ̀kan. wo sórí gbogbo ìrégbè tó ń wú yẹn kò bá mi ń lé o mánéjà kò bá mi ń lé o ohun tẹ̀mí mọ̀ ní pé diamond ring tí mò ń wá inú hòtẹ́ẹ̀lì yín bí o ṣáàrí lọ́wọ́ mi lálẹ́ àná mo dẹ̀ mú wọlé so mo gbà bí ẹ̀ sínú room so ẹnìkan nù yín ló máa jí gbé àbí bẹ́ẹ̀ kọ́. now ring wá sọnù nínú room o wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀ àbí tẹ̀mí mọ̀ tó dá mi lójú ni pé ẹ̀ ń láti wá diamond ring yẹn fún mi níbí láàrin 2 to 3 hours. tó bá jẹ́ wọ́n máa jẹ́ máa wá sá iṣẹ́ jẹ́ ní ebi kan mọ́ òtí èwúlẹ̀ ṣe kejì tẹ́lẹ̀ sá ewu gbogbo àwọn kan báyìí ní ìkúndú àwọn bíi aago bíi àtìmọ́dà fàtílẹ̀ wa àkínwó àwọn kan tó bá ti ní gold lára èmi kò ṣàjọ rẹ̀ àyọjú rọ̀ ní sá àkínwó ọlọ́. ìwọlé yín ni àkínwó ọlọ́ sá. ẹ kí n lo gold ẹ lo diamond ẹ lo anything like that so àyọjú rò wọ́n nìbọn wá ṣe nítorí pé o ti mọ̀ nínú ẹ̀mí wípé ẹnìkan mú ríǹgì bọ diamond ring tó fẹ́ jí gbé nítorí ẹ̀nìwọ́ it as simple as that àbí. very sorry mo fẹ́ fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo tó wà lábẹ́ àyọjú ni mo fẹ́ fi ṣẹlẹ̀ sá. o ti fẹ́ fi ṣẹlẹ̀ kí ni wàá stop ẹ kó tó fi wà dọ́jọ́ ìní. ìyàwó mi ló kàn sọ pé kí n ṣiṣẹ́ oṣù méjì sí ni sá. oh I see ìyàwó ẹ ó ní kó dúró oṣù méjì torí pé wo àtìyàwó àbíyàwó ẹ ó ti lọ bẹ wò níbì kan wípé ẹnìkan mú diamond ring bọ tẹ máa jí gbé tẹ máa lọ tà
wàá wá resign wàá fi ṣẹlẹ̀ wàá wá náà sá lọ o gbé ríǹgì tèmi o gbé lọ. Ọ̀túnba ẹ má ti mọ ohun yín ti ń gbèjù sí mi àyà mi ò dẹ̀ kí n pẹ́ já kí àti mi má lọ fẹ́ mọ̀ nǹkan tẹ́mi sọ nísìnyí pé as far as ẹ pé vicinity hotel ẹ gbàgbé ríǹgì sí mo fi Ọlọ́run bá tí mo sì bùrà ẹ̀ máa. Oh good oh better listen sori gbogbo ìtẹ́ni àti ẹ̀yìn sọ yìí ẹ̀yẹ ilé ló ṣì ń bá yín tán tí adìyẹ bá bá yín tẹsẹ̀ bọ́ ẹ mọ bí adìyẹ ṣe máa ń dalẹ̀ rú bẹ́ẹ̀ ni gbogbo tẹ́lì o máa gbóná gbogbo yín ẹ̀ ní sinmi. ẹ mẹ́rin gbogbo náà ti wà bí mo ṣe ń lọ. àní mo ní ẹ̀ ní sinmi mo ń láti wá kó gbọ́dọ̀ ju mo fún yín pátápátá 2 hours wákàtí méjì bí bẹ́ẹ̀ kọ́. Ọ̀túnba ẹ mẹ́ta sọ. ẹni tí ó rà. Ọ̀túnba sọ ẹni láti ọ̀dọ̀ pàdé. security. Ọ̀túnba ẹni sọ. security. ẹ gbọ́ bí mo ṣe ń pariwo látàárọ̀. all right ẹ tẹ́tí sí instruction ẹ máa allow anybody kó jáde ní gate yín lé ní anybody ni mo sọ either ó jẹ́ staff yín ni o ó jẹ́ client ni o customer anybody ò gbọ́dọ̀ jáde káà kankan ò gbọ́dọ̀ jáde káà kankan ò dẹ̀ gbọ́dọ̀ wọlé otherwise you are in trouble. ẹgbọ́n tí mo wí mo ń bá yín wí o èyí tájà fi ń bọ́ ọmọ ìṣeré ló fi ń gé jẹ o ẹgbọ́. yes sir. ok. manager kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé Ọ̀túnba ló ń pàṣẹ fún wa here. Ọ̀túnba sọ̀rọ̀ wọ́n oṣù tó sọkọ mi ṣé wọ́n jù lọ lọ́jọ́ orí ni ṣé wọ́n lè pàṣẹ ni ṣé wọ́n lè pàṣẹ fún ẹni nǹkan tó Ọ̀túnba sọ ẹni kò tẹ̀lé o anybody gbọ́dọ̀ wọlé anybody gbọ́dọ̀ jáde anybody bá wọlé tó bá jáde wàláì wọn ló bá kú sí. orí ẹ̀ tiẹ̀ ló dàrú so èmi ń sọ̀rọ̀ ó ní kò sọ̀rọ̀ ń bẹ́ àbí. no I'm sorry sir I don't know I'm sorry. ok dánwò ló bí ya ọ̀kẹ́rẹ́ try ẹ̀ kó open gate for anybody wà á rí pé wàá fẹ́ wọn gbára. kí customer máa tètè kú wa and this man kò kí n bínú báyìí kí ló dé tó ń bínú bí ẹni tí thunder dey dey strike. àbí wọ́n ti ra hotel. how can he buy hotel for what na customer tá a mọ̀ bí ó máa jíjí ra hotel lọ́wọ́ wa irú rubbish wo mi like irú kò báyìí o. ó rí bákan ó dáa kò sí wàhálà wọ́n ti ní ká máa kúrò níbí ká dẹ̀ má jẹ́ kí ẹnì kọ́kọ́ jáde àbí kẹ́nì kọ́kọ́ wọlé. no problem we sit here dey look na. ara ṣẹ́ wa náà ni ẹ ò mọ tó ṣẹlẹ̀ ní pé kémi lè máa rọ ọkọ jẹ́ sáré gba jẹ̀dí lọ́dọ̀ ọmọ onílẹ̀. ok tètè lọ gbà. wọ́n bá kí ẹ̀ jẹrẹ jẹ̀dí ó lè ṣìwọ́ yìí ok o fẹ́ lọ gba jẹ̀dí o ti jẹ gbárùn náà ṣúrí ó sọ pé ká má jáde ó tẹ̀ fẹ́ lọ gba jẹ̀dí. Daniel yes senior officer ni mo jẹ́ sí ẹ. senior officer wí kankan náà ni wa exterior lọ́jọ́ wọ̀ kí ni difference. ṣé tó bá ní ká má jáde ṣé bí ti kí n gba jẹ̀dí mbẹ̀ yẹn ni. jẹ̀dí ó lè ṣìwọ́ tó bá fẹ́ mú jẹ̀dí kan sọ here. ó dà kí ni mo fẹ́ máa fi rọ̀ ọ̀kan wọ́n ní kẹ́ni bọ̀dì má jáde kí ni mo fẹ́ máa fi rọ̀ ọ̀kan pé. jẹ̀dí throw it pick it enter stay there. jókòó ṣàgbọ́ ní kí wọ́n tún máa jáde kó máa wò. ọmọ yìí kò ṣòkò bá ṣiṣẹ́. wàhálà ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀ gangan. iná ń dún lọ́fọ̀ amùkòkò. kí ló ṣẹlẹ̀. òtẹ́ẹ̀lì wa yóò tó bọ́n dáhùn o. bóyá láwọn wọn jẹ bóyá kò ní jẹ bóyá wọn sọ fún ọpọlọ máa ń jẹjọ lọ́fà ìsì. Ọ̀túnba sọ ọmọ Ọ̀túnba Ọ̀túnba tí wọ́n máa ń lọ́ọ̀dì sí àárín ṣé wọ́n yẹn róúnjẹ lọ́wọ́ yín ni. irú pọ̀ tó wọn bí tó ń róúnjẹ lọ́wọ́ wa. àti wípé kì í ṣe pé bóyá ẹ̀yin lẹ́gbọ̀ọ́njẹ lọ àwọn sábàǹtì ní ògbé lọ Ọ̀túnba máa wá ń lọ́ọ̀dì sí àárín wọ́n sì jẹ́ ní tó lówó lọ́wọ́ ó ṣe pé ní tí wọ́n bá ń lọ wọ́n máa ń fáwà gan-an lówó tára gan máa ń bí sàsápò bọ́ọ̀tún bá ṣe lọ́ọ̀jì lọ bí wọ́n ṣe láwọn gbàgbé òrùka kan sínú yàrá nù bí wọn ò ṣe lórúkà mọ́ nù. ẹ kí wàá tiwa. kí n ti ọmọ kan yìí òrùka tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ kọ̀ọ̀mọ yẹn rẹ́sírẹ́sì sílẹ̀ òrùka tó ṣe pé 1 billion ni. 1 billion. bẹ́ẹ̀ ni mú kankan lẹ o kìí ṣe 1 billion naira o $1 billion. bẹ́ẹ̀ ni wo ẹ mọ gbáradì fẹ́wọ̀n ẹ̀wọ̀n ti jẹ́nẹ́rà fún bàbá àti sẹ́lò tẹ́jì tí wọ́n bẹ́ẹ̀ jẹ́ bíríkì o. ẹ bọ̀ bó ṣe sọ Ọlọ́run ṣe ohun tó bá wá wọn máa ń rí ní àwọn ọmọ wọn sẹ́yìn náà lẹ́jọ́ máa lọ ṣe wọn kí ló kàn wá. restaurant yàtọ̀ sí room. ẹ̀wọ̀n ti di àkójọpọ̀ báyìí. ẹ tètè pa àwọn fámìlì yín aṣọ blue. nítorí tí Ọ̀túnba bá dé tán gbogbo wa pátátá mẹ́nu kò yọ ẹnìkan lẹ̀ o kò yọ ẹnìkan lẹ̀ àti rẹ́sọ́rẹ́ǹsì àti bá àti gbogbo rẹ̀ ìgbéréré ẹ péré
Àjọ mẹ́ apartment lẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀. Aṣọ blue. Ó ní ọ. Aṣọ blue. Informant inú hotel wa. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀. $1 billion. Owó ńlá ni o. Ṣé o fẹ́ gbọ́? Ìran mi ò rí owó yẹn rí láyé wa. So owó yẹn níbo la ti fẹ́ bẹ̀rẹ̀? Ó tiẹ̀ ṣí òpin rẹ̀ ò rí rú ẹ̀rí. Torí pé tí ìran ẹ bá rere ni ò ní believe pé one ring, just a ring, $1 billion. Baby, wake up now. Torí pé à ń ṣiṣẹ́ nínú restaurant hotel kò ní pé pọpọlọ wá dọ́ta àbá àmọ́ ọkọ tá à ń ṣe. $1 billion for a ring. Ó dé believe ní sùúrù. Jẹ́ kí n kankan yí ẹ lónìí. Mo lówó rí bó ṣe ń wò mí. Àbẹ̀rẹ̀ náà. Mo lówó rí ìgbàlóyìn. Kọ́lọ̀ máa yẹ kára burú. Kọ́lọ̀ máa yẹ kígbà yí bí ò ṣe dáa fún wa. Ifun ìgbà tí mo fi lówó tí mo bù jẹ bù dànù. Oh, understand? Mi ò lè sọ pé wọ́n ń ta a ring ní $1 billion. Oh, understand? Ẹ mo ṣe lọ. Wọ́n ṣe pé rọ fún ẹ ni. Ìgbéraga ẹ ní bí alákàdá. Ṣé o fi ṣí ẹ ni? Láìpẹ́ yí ẹ̀ dá orúwó orí láyé ẹ̀. Ṣé yẹ kájọ máa ṣiṣẹ́ restaurant kan wá san 70,000 fún ní Baby gbàgbé. Graduate ni mí mẹ́. Ó yàtọ̀ sí yín náà. Àbí nítorí pé wọ́n ti wá pẹ́ yìí school start má wá ta kàwé díẹ̀. Try wo mi náà wo mi mo yẹ rí. O máa fi hàn rárá eré o. Olúwa ayé rẹ̀ dá ó gbé kọ̀ọ̀kan sórí onípò wo lórí. Gbogbo ìrẹ́nu tẹ́ ń ṣe ní bíbá yìí ni mo rí. Gbogbo wíìkì tẹ́ ló mú ní jàǹkàrà tẹ́ lọ sórí. Torí pàtíjọ́ ṣiṣẹ́ bíbá yẹn fẹ́ mọ àwọn sẹ́ẹ̀tì yín. Pẹ̀lẹ́ tiẹ̀ oníranù èmi. Ọlọ́mọ yẹn kí gbà yín sábúrú fún yàn. Láyé ìgbà tí mo fi control billions of naira. Ṣé wọ́n ti bí eléyìí ìdàpọ̀ bá mi sọ̀rọ̀? Sherry, situation kan ṣẹlẹ̀ ní hòtẹ́ẹ̀lì wa lẹ́nu. Tó dẹ̀ jẹ́ situation tí ó ṣẹlẹ̀ rí. Wọ́n jalè ní hòtẹ́ẹ̀lì wa. Which is very, very rare. So mo ti gbé àwọn tó kú ní mo ti tẹ̀ wọ́n. Mo ti bá wọn sọ̀rọ̀ níbi tó ti máa ń gbọ́. Mo bí wọn pé ṣé wọ́n mọ anything nípa táwọn ojú àwọn ẹ̀. Gbogbo wọn dẹ̀ búra fún mi pé rárá ipá wọn mọ̀. Sọ ẹni mẹ́ta ẹni kan lókùn tí mi ti bì. Mo lè fẹ́ bí yín. Gẹ́gẹ́ bí ọ̀gá gidi ṣe máa ṣe sọ́mọ iṣẹ́. Before that actions tó bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé tó máa affect yín. Mo fẹ́ kẹ́ jẹ́wọ́ fún mi. Kí ló mọ̀ ń parí? But manager, báwo la ṣe fẹ́ mọ̀ ń parí? Especially èmi ò mọ̀ ń parí ìgò. Ẹ mọ̀ pé kitchen mi wà. Kitchen orí ẹ̀ sọ. Ìwọ náà kọ́. Kò sí bí mo ṣe fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú room. Ó gba káàdì fún wọlé kó lè jáde ní tèmi. Mo máa rí movement àwọn tó ń lọ tó ń bọ̀ tó. Ṣé níbodè wàá wo yàrá ẹ̀ wò bí ẹ fẹ́ fún náà mi? Mi ò lè sọ nípa ẹ̀. Èèyàn kankan wọn mi lè sọ bí èèyàn kankan wọn ní room but mo jáde. Wọ́n bá mi pé wé cleaning àbí anything. Sọ. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú room náà. Ìsàlẹ̀ mi wà. Kò sí wàhálà. Ìwọ ńkọ́? Èmi? Ọ̀gá, ṣé bí mo ṣe wà yìí? Èmi ò mọ kankan ń parí ǹgẹ̀. Ìṣàrí bí Ọ̀túnba ṣe dé tọwọ́ ní ọ́fíìsì ń tọ́ sọ. Bẹ́ẹ̀ ni ló yà mí lẹ́nu pé báwo ni odidi ring ṣe máa sọnù láì ṣe abẹ́rẹ́. Mi ì mọ kankan ń pẹ́. Ẹ jẹ́ ìyá sọ̀rọ̀ tó bá jẹ́ ilé mú kẹ́ sọ̀rọ̀. Bá jẹ́ fẹ́ fò láti reception wa wo mi yàrá mi. Ó sú mi o. Èmi ò trust èèyàn kankan. Èmi náà trust me. Trust anybody. Ọwọ́ mi ni. Èmi ò mọ̀ ń parí ìgò. Ó dẹ̀ dá ẹ lójú pé o mọ̀ kankan pa ẹ̀. Báwo mo ṣe fẹ́ mọ̀ ń parí ìgò? Ó dá ẹ lójú pé o mọ̀ kankan pa ẹ̀. Ẹni tí ń pẹ́ àbí. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Sherry, nísìnyí Ọ̀túnba máa pe ọlọ́pàá. Wọ́n wá proceed pẹ̀lú investigation wọn. Tó bá ní kọ̀ọ̀kan nu yín tó jálé lórí, mo fi ọlọ́ọ̀bá tí mò ń sìn búra ẹ̀wọ̀n lè máa kú sí mi ìdẹ̀mí dá sí. Let's go there. Ṣé ìyàwó mi bá ti mọ́ kò sí nǹkan? Kí n ti wọ́n pẹ̀lú. Kíni pẹ̀lú mi ò mẹ́rin tó gbà. Wọ́n jẹ́ wá ríǹgì wọn síwájú. Tó bá jáde lẹ́yìn náà gbé ẹ, inú àgbé yàrá ìyá ẹ̀. Ló kí n sùn. Ṣùgbọ́n ló lọ. Mo fẹ́ lọ síta, mo fẹ́ lọ. Oúnjẹ olùṣòwò, oúnjẹ ebi ló bá pa ọmọdé wọn nínú ẹ̀kú. Oúnjẹ wèrèwèrè fẹ́ lọ rẹ̀. Ṣé o gbọ́dọ̀ sọ pé kẹ́nìbọ̀dì má jáde into compound? Ẹgbẹ́ tó wá ní ká má jáde ṣáà ní jẹun ni. Oúnjẹ wèrèwèrè fẹ́ jẹ, ó jẹun lánàá ni, àbí ó ti jẹun láàárọ̀ yìí. Wọ́n mo jẹun láàárọ̀ mo fẹ́ lọ rú. Ọ̀gbẹ́ni tó bá jáde. Ó yẹ wèrè. Mo sọ pé kó má jáde ó sì sọ pé ó fẹ́ jáde. Are you stupid? Ó lè nìyà. Ok, ó fẹ́ jáde kó lọ tójú ríǹgì yẹn. Àbí? Àbúfẹ́ sáré lọ tàfà gbòkì. Èmi jírí. Yes. Èmi. Ó fẹ́ deny. Ó fò lè lọ mí. Ó lè yẹn má deny yẹn, má jẹ́ ká yé bàjẹ́, má deny yẹn. Ṣé o pé mi ò mọ Pius ni? Èmi àti Pius yẹn, 7 and 6 yẹn. Ṣé o mọ̀ pé mi àti Pius close? Kó lè mọ̀ pé kò ń ṣe pé mo dédé sọ̀rọ̀ mo mà ṣírí ẹ̀ ọ́. Má jẹ́ kí tiẹ̀ ta ọ́. Ó sì fẹ́ jáde. Mi ò lọ mọ́. Ìtí àfẹ́wé, this way. Come on, get inside there.
olè Yorùbá ti sọ̀rọ̀ ti fi proverb inside olè náà ló mẹ́sí olè ìtàn olórí burúkú ó máa lọ lùkì ní ẹ̀ta ní gbàǹjo unnecessarily náà. In fact. Bá fi ẹ̀rẹ̀ wá jáde ní tiẹ̀ ní sùn. Kí ló ń ṣẹlẹ̀ sálẹ̀ báyìí? Kí ni mo mọ̀ tó ń ṣẹlẹ̀ sálẹ̀? Táriwo pọ̀ tó báyìí, tẹ́rọ pọ̀ tó báyìí, what's going on? Má sọ pé kí n calm down mọ́, inú ti ń bí mi. Ó máa ti bẹ̀ sí mo ti kúrò ní ọkọ mi ti fẹ́ pè mí pa ọkọ mi ti délé náà. Ó kí ló fẹ́ kí n ṣe náà? Ní sùúrù ẹ̀. Dáhùn ṣe bí ṣìṣì náà ṣe báyìí láyé mi. Ẹ wọlé àǹtí ẹ wọlé. Àǹtí ẹ jẹ́ má bínú. Nítorí ọ̀nà kí ló ń ṣẹlẹ̀ sálẹ̀? Kí ló tó lè ṣe pọ̀ tó báyìí sálẹ̀? Ìkan lára àwọn kọ́sítọ́mà wa náà lọ́ọ̀dì sí bíbáyìí. Wọ́n dẹ̀ padà wá náà láwọn wáríǹgì àwọn. Wàhálà yẹn láti wà ń bẹ̀ látàárọ̀ tá à ń fà. Wọ́n nípa òun jẹ́ anybody kan bọ́ síta bíbáyìí. Wọ́n ti géètì wa gan-an ní àfitọ́lọ́pàá bá tó dé. Don't search everybody lẹ́nu ìwọ̀n tó dé check out. Dáràn tí mo ti ṣìṣì náà ṣe láyé mi kẹ́dẹ̀ máa wú. Gbogbo yóò ṣọkọ lé mi. Ṣé o kò máa sọ àwọn nǹkan báyìí síta nìyẹn? Èwo tún ni gbogbo ètò tún sọ sí? Ó dà kórìí ẹ̀ burú. Ṣé o rí gbogbo nǹkan tó wà sálẹ̀ yẹn nígbà wo mo fẹ́ kúrò mi báyìí? Ọkọ mi ti pè mí o ti fẹ́ pè mí pa náà. Ó ti fẹ́ pè mí pa náà. Calm down, tó bá jẹ́ tó wo ni màá I will make it talk to you. Lórí kúkú tó tiẹ̀ sọ láti ẹ̀wọ̀ ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Calm down now. Kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀ fẹ́ burú ni. Ok, mi mọ nǹkan tó kú fẹ́ kí n ṣe. Ṣé kí n ṣe ojú máa jáde síta? Wọ́n ti yá wèrè ṣá. Kí ló fẹ́ kí n ṣe? Ṣé kí n bínú lọ bá wọn sí ni? Àbí kí ló fẹ́ kó tún sọ ju báyìí lọ? Màdàmú máa ṣe sí láyé mi o. Ẹwọ ẹ̀yin tí yẹn máa lọ tí yín. Ṣó lọ́fẹ̀ẹ́? Tó bá tó fọwọ́ kàn mí, o lè sẹ́wọ̀n. Máa lọ́ọ̀kì ẹ̀ báyìí, máa sún máa pariwo rébù mọ́ ẹ̀ lódà kó já wèrè. Mo ní kó fi mí sílẹ̀! Fi mí sílẹ̀ náà! Daniel. Kí ló ṣẹlẹ̀? Daniel. Kí ló ṣẹlẹ̀ jàre? Mo fẹ́ mọ̀ di tó fẹ́ fi ṣẹlẹ̀ all of a sudden. Mo fẹ́ fi ṣẹlẹ̀ mo ní mi ṣe mọ́ ṣé kò tó kí n retire náà ni? Ó ti tó mí nìyẹn yìí tí mo ṣe yẹn náà ti tọ́. Iṣẹ́ wo ló tó ẹ? Ṣé ó ṣe wá jẹ́gbà tó ń wá nǹkan ló sọ pé ó fẹ́ fi ṣẹlẹ̀? Ok kí n dúró sẹ́nu iṣẹ́ kọ́kọ́ máa fi òṣèré mi lára. Ríǹgì yẹn náà wọ́n kò ń sùn ọ̀rọ̀ ni ẹlòmíì sọ pé 2 million ní ríǹgì ẹlòmíì sọ pé 1 billion àti ẹ̀ mọ̀ tán. Ṣé orí ohun tó máa ń sún mi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ Ibo pẹ̀lú agídí òṣìṣẹ́ máa ń ṣe kí ni tí ẹ kan ní tán ta ring. Kí ni kọ̀ọ̀kan mi ibi tí mo ti ń ṣiṣẹ́ tán fi òṣèré mi lára òkè tán máa ń fi olè tán pé olè káàkiri tó bá lọ́lẹ̀ mọ́ mi lára nǹkan tí ó dẹ̀ ṣe pé mi ni mo ṣe. Wo ò lè lọ o. Ní ilé lè lọ ṣọmọ pé mi àti ẹ la wà ní duty. Tí wọ́n bá lọ sí o máa kémi nìkan. Àwọn méjì tó kù tán máa gbaṣẹ́ lọ́wọ́ wa ó dọ̀la a gbọ́dọ̀ ṣe 24 hours pé ṣé mi nìkan ló wá fẹ́ kí n máa dá iṣẹ́ ni. Inú mi kí ẹ̀ náà tó bá ti dọ̀là kan gbàṣẹ́ lọ́wọ́ wọn nìkan simple and short kí ló fẹ́ wà. Mo fẹ́ sọ ẹrù èèyàn méjì di tẹnìkan èmi nìkan kí wọ́n máa sáré kiri. Kẹ̀sí ò lè gbé ni ẹrù mélòó ni mo jìyà lórí tí ò lè gbé. Ó lè lọ. Mi ò ṣe lè lọ. I'm done. Ó dáa tó bá fẹ́ lọ sọ fún máníjà kó ń lọ. Máníjà ẹ̀wọ̀. Máníjà mélòó lẹ ní mi. Mo rán ìsìn bá mi jíṣẹ́. Kémi lọ bẹ́ẹ̀ jíṣẹ́ fún máníjà kó ń lọ. Ẹ ò lè jíṣẹ́ mi lè rán iṣẹ́. Ó lè lọ ni mo sọ fún ẹ kò síbi tó lọ. Mo ti lọ dànùdànù. Àbí wọ́n lè mú ríǹgì tán wá gan ni. Èmi má fún lè lọ mí o máa ń fi olè lọ mí kì í ṣe olè mí tí ẹ súnmọ́ ṣẹ̀ka ní olè rí mí kò láìkì kí n wà ní situation tó wrong ni simple and short. Daniel. Yes come in. Daniel ó máa ń lọ náà. I'm done. You think I'm joking? Thank you. Ó fẹ́ fi ṣẹlẹ̀ Daniel. Mo ń lọ kó aṣọ mi ní àwọn tí mo. Àbí jẹ́ kí n ṣe pé bọ̀bọ̀ yìí mọ̀ parí tí wọ́n wà. Hey, stop nǹkan tó ṣe mẹ́wọ̀n. Bọ́sí fún mi. Are you sick? Ṣé lálàáfíà? Bọ́sí lálàáfíà. Àwọn mélòó ló gbádùn. Ẹ̀yin méjèèjì ni mo fẹ́ sọ fún pé are you guys sick? Are you really sick? Mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì yá. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ìrìn jẹgbẹ́ ni? Gbọ́ pé ṣáàmánù olówó ń wá ríǹgì ó ló gbọ́. Manager ti ṣe kọ́ fún everybody dúró iṣẹ́ èyí tí wọ́n á ṣiṣẹ́ lọ mọ́ tí ṣe yín service interest náà sì máa ń pè. Ok, ẹ̀yin ọ̀fẹ́ kan yọ nínú èní tó bá di ending of the month wọ́n fẹ́ fún yín salary ẹ̀fẹ́ kan yọ nínú owó òní àbí kan yọ nínú owó òní kan wá ríǹgì kan rí ríǹgì yín ò kọ́ sáìnì. wọ́wọ́wọ́wọ́ jọ́ torí Ọlọ́run kí ló kàn án pẹ̀lú pé wọ́n wá ríǹgì àbí wọ́n wá ríǹgì. Agbóni. tó bá jẹ́ pé manager kò mọ nǹkan tó kọ̀ tó yẹ pé orí wọn ò pé wọ́n ṣe máa sọ pé kí gbogbo wa ká stop iṣẹ́ fún kí nìyẹn torí ríǹgì lásán ríǹgì tó jẹ́ pé kókó tí ẹ lè wọ́n rárá. ríǹgì yẹn wọ́n gan-an ó ní 1 billion. 1 billion naira. Mo dára 1 billion naira tó la gbogbo family. $1 billion. $1 billion. $1 billion. Èló ló máa jẹ́ ti bẹ́ẹ̀ sí náírà. Yé! Mo dára 1 billion. Ní ríǹgì tó ti jẹ́ kí wọ́n ẹ̀yẹ̀ wéwé ok ẹ̀wọ̀n kan ṣẹlẹ̀ ẹ̀ bọ́ ní ẹ̀kọ́ àṣẹ́nu ṣe é jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ó ti ẹ̀dá ọmọ bó ṣe jẹ́. Àbúrò yẹn dàrú sẹ́mi mo sọ bẹ́ẹ̀ ọ̀bẹ rẹ̀ ẹlẹ́wọ̀n.
ọbẹ̀ kú ẹ̀wọ̀n. Mọ́nà ní bẹ̀rù, mọ́nà ní. Ta ló sọ bẹ́ẹ̀ sọ gbádùn sá? Owó wákọ̀ ètò wa mú méjì yẹn síta kó má sì tẹ̀ kó bá ti wá o. Ṣé wọn ò bí ọṣẹ pé? Ìwọ pẹ̀lú ta ni? Ta ló sọ fún ọ pé òun rí ríǹgì? A ṣe bó sọ bí báyìí sí. Slip of tongue lásán ni mo kọ bọ́ lọ́wọ́ o. Are you sick? Are you really sick? Kẹ̀kẹ́ mú méjì yẹn síta ó sọ bí báyìí sí. Stop it. Láì péré ni kò stop it, ó ti wà expensive. Ta ló bẹ ṣeré? Tààtà lọ, tọ́ gbádùn. Ibo mo sọ sí evidence ẹ̀dá sóhun ya wèrè. Lọ mú méjì oníméjì síta o. 1 billion. Diamond ringer. Àbórí ẹ yìí. Kí la gbé kí la jù mo béèrè pé ló fẹ́ rí mo dẹ̀ ń gbé mi ré kí ló ṣẹlẹ̀. Ó wọlé o tètè wá comfortable ju tó ń rest kẹ́nẹ̀. Wo ọ̀gbẹ́ni tí ẹ kọ́kọ́ fi gbogbo reaction lẹ̀ àṣírí ẹ̀ ti tú o. Ríǹgì tó sọ̀rọ̀ ẹ̀ fún mi tí mo fi ọ́lẹ̀ tí mo ignore. Ibi mo ti ń bá rìn mẹ́rin ṣe gbó mi káàkiri mo ti mọ wọ́ọ̀tì ríǹgì $1 billion. Olóbùkú o fẹ́ tà ọ̀dàná káyé tiẹ̀ dá kí tèmi dúró sójú kan kó stagnant. Pius, mo rò pé mo ti ṣàlàyé bí ọ̀rọ̀ ring ṣe jẹ́ bó ṣe rìn pé kò yé mi bó ṣe sọnù gan mo sọ fún ẹ. Bó ṣe wá sọ pé kò yé mi bó ṣe sọnù kémi sì gbàgbé bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹni lárí ìwọ tó wípé láìpẹ́ ò dáa tó mi gbogbo tó pè apart from uniform hòtẹ́ẹ̀lì yìí aago mi nìkan ń wọ́n ju gbogbo kàríà ẹ lọ tó ṣe wíìgì bí olórí signing ladies ìwọ náà fẹ́ lọ transform kọ́ mọ́ lo later kọ́ lọ́ mọ́ lo wíìgì Beyonce kọ́ lọ́ mọ́ gbádùn ayé ẹ̀ ò tó gbádùn ayé ẹsẹ̀ táwa jọ pín owó yìí kí n mọ ibi tó fẹ́ ta sí ká bá ṣe ṣe lóko òun kó wà láàrin mi àti ẹnìkan ò ti ní problem o. O mọ ibi tó wà ṣé o fẹ́ sọnù ọ̀yà máa lọ pàjáde sáà máa pariwo everybody owó ẹni rẹ̀ wà ó lọ fẹ́ wọn gbára wò ní sùúrù ṣèbí tó bá dé látẹ̀wọ̀n ṣèbí ó máa padà lọ mọ́ níbi tó fi ṣe wà lẹ́ta. má jẹ́ kọ́rọ̀ débi tó dé mo fi gbèsè ayé mi mo fi búra fún ẹ wípé ríǹgì yóò sí lọ́wọ́ mi mi mú bó ṣe rìn. ọmọ náà mo ti gbèsè ayé nọ́mọ̀ ìwọ gangan lára ti pè mí jókòó ní pé ayé ẹ ti dàrú pé kò sí ọmọ ayé tí ò ní value tó fi ń búra ayé ẹ ti bàjẹ́ o ayé ok bẹ́ẹ̀ má wọrí mo ìgbà kò sí lọ́wọ́ máa lọ. Èmi ò ṣáà lẹ́gbọ̀n yẹn èmi. Máa lọ tí mo bá ti pẹ́ bòdì kí n sọ fún wọn pé ìwọ ló jí káyé mi ta ajé káyé tiẹ̀ da kí tèmi standard sọ́tà àbí tiẹ̀ máa ta ni ajé ó yá máa lọ. mi ò gbọ́ Pius àmọ́ ó dáa kó ṣó mọ̀ gan ríǹgì yóò sí lọ́wọ́ mi kò lè sówó kankan lọ́wọ́ mi àmọ́ kí ló fẹ́ gbọ̀ngàn náà. Tí mo fẹ́ ṣé wọ́n ní nǹkan tẹ́mi fẹ́ ni bá a ní nǹkan àgbà bí èwe làárí ògbé ni wọ́ ìwé ní ò ní nǹkan àgbà but fún mi sometimes jẹ́ kí n ronú nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ mi ò ní gbà pàṣẹ gbẹ́ ni. mo ti gbọ́ tó bá ti rò ó kó pè mí. kí n pè ẹ́ tàbí kò tiẹ̀ rìn lọ ọlọ́run kò ṣe èṣù ń gbénú mi airport tí mo bá jáde ibi tí mo bá pariwo fara yìí pé wàá sọ fún wa ní àkáyẹ àti ibi tábò sì máa ti bẹ̀rẹ̀ pé mo fẹ́ bá mi nínú yàrá òtẹ́ẹ̀lì òǹkọ́lẹ̀ àbòsí ni artist ni ó lè yá wèrè gan ó lè tẹ ìbáyìí tí kò yá wá ro tẹnu ẹ̀ ó tún kọ́lẹ̀ kó tó wọlé ìdí mo ti kọ́ gọ́ra mi tẹ́lẹ̀ kí n tó àpò ẹ̀ nìyẹn. ọmọ ìyá. Do you order anything? Come in. Àǹtí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ní kí ẹ má ti lọ. Transfer tẹ ṣe lẹ́kọ̀ọ́ yín bá ti mú bíìlì wá fún yín tí mo wá pàkà bọ́ tẹ fi jẹun kò wọlé. Transfer tẹ mi ṣe ò wọlé. Bẹ́ẹ̀ ni mà. Ok, so kí wàá lè fẹ́ kí n ṣe sínsìn? Mo fẹ́ kẹ́ bá mi túṣe ni. Kí mi bẹ̀ ṣe transfer padà? Bẹ́ẹ̀ ni mà. O fẹ́ gba owó mi àbí? Kò wọlé ni mà. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ẹ ṣé mà. Súnmọ́ mi. Ẹ súnmọ́ mi. Ẹ súnmọ́ mi. Ẹ ṣé. Ọmọ ìṣòro burúkú ni. Àti kí ni ti tẹ́ mi? Àti ayé ìfẹ́ rẹ̀ jẹ́ mi. Àti kí ni mo jẹ́ mi? Àti kí ni mo jẹ́ mi? Tí èèyàn bá ti lù kọ́ bá mi, kò ní yẹ yí. Àti kí ni mo jẹ́ mi? Àti kí ni mo jẹ́ mi? Àwọn onílé ìjọ lórí burúkú wọn sálẹ̀. Ẹ jẹ́ kí n lọ. Ẹ wá sọ fún mi pé. Ẹ sọ fún mi pé. Ẹ sọ fún mi pé. Kí mi ṣe jọ́sọ̀? Ikú máa pa yín ni. Ikú máa pa yín ni. Ikú máa pa yín ni. Àti àtọ́.
àrí nǹkan kan. Èmi àgbà àrí nǹkan kan. Shut up! Ẹ máa rí ló ń bá mi pariwo látàrí. Ẹ wo mi ò gbọ́dọ̀ táìmù tí ń lọ àti tó yẹ kí n rí tí ń tó táìmù tí ń lọ mo mọ tí mò ń sọ mo dẹ̀ mọ tí mò ń sọ mo mọ tí mò ń sọ. Àbẹ́yìn ni wọ́n ní ẹ̀wọ̀n ring sir. Èmi ni ẹ̀rọ ayé báyìí mo fi inú wénú mo jẹ́wọ́ ṣó yẹ kó máa jẹ́ ríǹgì mi níbí pẹ̀lú bí mo ń ṣe bí ọmọ ìyá bí ọmọ bàbá ẹ rò pé mi ni mo gbà wọ́n síṣẹ́ ni each and every time tí n bá wá bí kò sí ohun tí mi ò ń fún wọn ọwọ́ ajé ríǹgì mi gbé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. You see? Kò yẹ kó rí bẹ́ẹ̀ àtọ̀. Kò yẹ o. But ṣe ẹ̀ṣọ́ ọ̀pẹ ti wo everywhere. Everywhere mo ti search. Everywhere ni mo ti wo. Orúkọ ti jáde. Mo ti wo wọ́n ti tún wo everywhere mi ò rí. Ẹ̀dẹ̀ tí gbogbo inú mọ́tò yìí. Of course inú mọ́tò tí ẹ mọ kọ́kọ́ wò kó tó di pé mo padà débí. Ṣe ráyé ṣe rí wọn. Ṣé ẹ̀dẹ̀ ṣọ́ pé ríǹgì ẹ bá yín débi. Ó bá mi débi. Manager dá wọn lóhùn question yẹn. Lóòótọ́ ni wọ́n wá bí báyìí wọ́n mú débi àmọ́ wọ́n ti lọ tẹ́lẹ̀ kan tó tún padà wá láàárọ̀ ẹ̀. Are you mad? Ló lẹ́ lọ ẹ túbọ̀. Ẹ má dá lóhùn ọmọ tó ń sọ ó lè ní wọn. Ríǹgì bá mi débi àbí ò bá mi débi. Ó bá wọn débi sá. It's alright. Manager ta ló ní mọ́tò eléyìí? Kàn bá mi sùn síwájú. Ṣé mọ́tò èmi náà mo ní mọ́tò tí mo gbé wá ní. Ibo lẹ ń lọ. Ibi tí mo dá níyàn pé mo lọ. Ààrẹ láti cancel yẹn lénìí. Mo rò pé wọ́n ti wá bá yín wọ́n ti inform yín pé anybody ò lè jáde nínú premises ilé mi until tẹ́ bá tó rí ríǹgì yẹn. Alàgbà. Yes sir. Ṣé ẹ wà okay? Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ìmújẹ ni tí ò normal ni. Ó jọ bẹ́ẹ̀. Yes. Mo lé mi ń lọ ìwọ ń tẹ̀mí pẹ̀lú yín. Mo náà lè lọ. I have to go. The reason is this. Ṣé rí ẹni tí nǹkan ẹ̀ sọnù nìkan lára ẹ mọ́. Gbogbo every other person tó wà níbí ara yín ò mọ̀. Ó ń láti search ẹ̀yin náà. Wọ́n á tú gbogbo ara yín ẹ̀ bọ́ gbogbo ẹ̀kú bí ẹyẹ ayégún tẹ kó sí ẹ̀ bọ́ gbogbo ẹ̀. Wọ́n bá bí ẹrẹ ìwọ bẹ̀rẹ̀ sí search. Èmi kọ́. Search mi. Àwọn tó máa tú rèé èmi kọ́. Ṣé máa yí wa òkè? Ok, àìlè ṣe yẹn ẹ̀ kúrò níbí. Ó bẹ́tà kẹ́ máa test àwọn tẹ́ bá accommodate. Irú rubbish wo ni ẹ? Máa mọ mi o. Màá fi mọ́tò mi gbá mọ́tò yìí o. I'm not joking. Wá, ó jẹ́ kó mọ bí mo ṣe jẹ́. Mo lè máa mú nǹkan mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Tí mo bá bínú tán, kò sẹ́ tó lè mú mi o. Ọ̀túnba mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé chief prominent customer wa náà ni wọ́n ẹ̀yin kan bá move mọ́tò kẹ́kọ̀ọ́ move ẹ̀ síwájú díẹ̀ báyìí táwọn bá ti bọ́ta ẹ̀kọ́ máa tún reverse ẹ̀ máa dá padà síbẹ̀ adé continue láti ibi tá a bá dé. Ó dà ń kórí ẹ̀ dàrú. Orí ẹ̀ dàrú. Náà ọ̀rọ̀ yín ti yé mi. Tí n bá rògbò listen òun ló jí ríǹgì yẹn ó transfer sí wọ ìwọ wa ń gbé lọ fẹ́ sáré lọ tà kẹ́lẹ́ pẹ́wọ́pọ̀ ẹ̀rọ kórìí mi ò pé. Ojú amúgbó. Sori tí n bá tí ì bọ́ fìlà mo yìí ń sọmọ lóàbí sọrí fìlà tí mo bọ́ yẹn èṣù dé. ìfá tí ó bá jẹ́ tòfin fìlà tó bọ́ yẹn ó yẹ kí n sẹ́yìn gbòòrò. ó nídìí àti wo tòfin sẹ̀mí ń gbòwò dánwò ó fẹ́ rí true colour. wàá gbá mọ́tò ó jọ pé wọ́n gangan ló gbé ríǹgì tí mo wà máa èmi wọn lọ jí ríǹgì èmi nìkan lára mi mọ́. ṣé torí nǹkan tó wá ṣẹlẹ̀ sí mi báyìí ló fẹ́ take advantage nítorí gbogbo nǹkan tó ń sọ yìí kò lè possible kò lè work àbáyọ sí bọ̀ sí èmi ẹrù yìí ju ẹ̀ ẹrù yìí jù lọ. bẹ́ẹ̀ ni. nọ́mọ̀nọ́mọ̀ ẹrù tó bá ju alábàárù lọ ni mo ń patronize ẹlẹ́rù pé ìjọ jẹ́ máa ń jẹ òun. kò ṣe bẹ́ẹ̀ ní oníkáyàsì mi ní sínú ayé mi fẹ́ lọ wò. káyé lè máa wẹ̀ lọ́rùn. jẹ́wọ́ jẹ́wọ́ ló lọ́rùn mi. ó máa kàn. jẹ́ kó kàn. ó bá yọ sílé ò ṣe é ṣe. jẹ́ kó kàn ìgbà kan ọrùn mú ìtọ́nà náà ti kan rí tán gbé kíní pop sí lọ́rùn báyìí. jẹ́ kó kàn. kò ń ṣe bí ele pop gan ò lè mú dání. ìwọ kò gun orí ibè níbo síbo. wà kanáná tó ń polówó pé ìwọ ìta ni ìwọ tó ń sọ pé ìwọ tó ń bílí tú mi. àwọn olókùnkùn tó ń fẹ́ káàkiri sọ́ni darí tó mi ni bẹ́ẹ̀ mo sọ fún ọ ó tẹ̀ka ló ń tẹ̀lé ọmọ wèrè tó ń tẹ̀lé tí ń lo bẹ́ẹ̀sì àlòkù bẹ́ẹ̀sì òfò tó ti tó pé tí bá ń kọjá lè yóò ti máa pariwo látọ̀kan láti notice ẹ̀ pé boyfriend ẹni bọ̀ ìgbà tó jẹ́ new taker tí ń gbowó gangan nọ́mọ́ ṣé wọ́n mọ̀ ni èmi mọ̀ ẹni tó tó mo lè ránṣẹ́ gan tọ́lọ́ bá ní ìgbéra láàrin ìṣẹ́jú àyà ó ti rò ní pé ìgbéra èmi ò pàṣẹ ìdí ẹ̀ tó bá tàn kó lè fira rẹ̀ lẹ̀ ọ̀gbẹ́ni mọ́ lọ màá pariwo fáráyé ó sì lọ́ọ́ fẹ́ wọ́n gbára wò ó lọ́fà $1 billion oh God I beg
$1 billion. Oh, kí ló kàn mí. Lórí ọ̀rọ̀ owó. Ṣé nǹkan tá à ń sọ yìí gan ṣó tó yẹn gan ni tó ń pariwo pé $1 billion $1 billion. Lọ́ọ̀bì lọ́wọ́ ẹ tó ní ríǹgì. Èló ni ríǹgì yín tí mo jì. Mi jí ríǹgì, mi jí. Fáyọ̀sì. Mi ò ní ìjọ́jọ́ máa lọ. Súnmọ́ nǹkan ó dáa wo iye tó sọ yóò lè work sọ́kọ mi. Yóò ṣe work ìgbà tó ń dé ti máa ń jà. Ṣé o dé ti máa jà? Sọ pé fáyé ẹ̀ búra pé o dé ti máa jà. Mo fi ìgbésí ayé mi mo fi búra kò sí kòkó èmi sí mánéjà. Mo yé ti bóyá fáyé ẹ̀ búra gan ní ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ṣé mo sọ fún ẹ kan? Ṣé mi ò sọ? Ayé ẹ̀ tí ò ní túmọ̀ sí ọ tó ti pè ń bá ayé ẹ̀ ti dàrú pé kí n bẹ́ẹ̀ tutù ayé ẹ̀ ò ní túmọ̀ sí ọ. O tún fi ń búra ọ sáfẹ́ bá yá rẹ jẹ́. Ok má wọlé tó bá ti wá mọ̀ pé o lè ṣe tí mo fẹ́ tẹ 100 million àsáàpù. 100,000. Tí wọ́n gbé ọ rí. Pius ibo ni kí n ti rí owó yẹn. Wàláì tẹ́nibọ̀dì bá tẹ́ni staff bá fi lè kanlẹ̀kùn yín pé kí ló bá rí ló bẹ̀rẹ̀ máa lọ́rọ̀ ríngì tí bẹ́ẹ̀ bá fi lè sọ kí n gbá. Pius ṣé kí n ta gbogbo nǹkan tí mo ní nílé ayé mi kí n ta gbogbo ẹbí mi kí n rìn lọ síwájú kí n rìn wá sẹ́yìn mi lè rí $1 million gan dípòdípò tí màá rí 100 dípò bó ti fẹ́ rí báwo ni fẹ́ ṣe. Mi ò fẹ́ mọ ọwọ́ tiẹ̀ láti mọ̀ pé ó lè mẹ́rù rẹ̀ ọ̀gbẹ́ni ṣáṣọ ló dé egun kí n bọ̀ ṣáà tí mo fẹ́ bọ̀ àbí kó mú búrọ́ọ̀ṣì jáde kí n tẹ́tí tó ìsòrí ẹ̀ tó bá ti lè ṣe mí ọ̀gbẹ́ni wa lọ. Ó yá bó tẹ̀sí wáyé gan má wọ̀rí mi ò ráyè owó gan mọ́ mo fẹ́. Fáyọ̀sì ó máa bẹ́tà kí ẹnu ẹ kúkú máa rùn bóyá kó má fọ̀ o búrọ́ọ̀ṣì tó fẹ́ lò yìí ó máa bà ọgbẹ́ yín ẹ̀ jẹ́ o. Ó yá sọmọ bóyá mèrè ni mo ti ṣe múlẹ̀ lára àwọn tèmi gbà fà eyín mi máa bàjẹ́ kí n tó padà sọ́run o mo ti fẹ́ bẹ eyín ara mi jẹ́ bóyá tó sọ fún mi. Ó Fáyọ̀sì eléyìí ẹ̀ ìṣòro odò tó fẹ́ wọ̀ yìí ó máa gbé ẹ lọ. Ok nínú sítórì ayé tiẹ̀ ó mọ̀ bó lè gbéyàn lọ bó mu sọmọ yà wọ́n ẹ̀ tó ti kú sí báàsì ọ̀gbẹ́ni àsáàpù. Ilẹ̀ tó ń sọ pé o fẹ́ páìlì ọlọ́run máa páìlì ó ní rí páìlì dípò at the end of the day ó máa padà lose everything ó máa kúrò ń bẹ́ẹ̀ gbẹ̀yìn. Ok ṣé ilé omi ní àbí. Má wọ̀ mo lẹ́gbọ̀n kan olówó jù ní fámìlì wa ilẹ̀ tán lọ ta fún ilẹ̀ ajá ni orogún ìyá wa ló talẹ̀ fún àti bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbà mú wọ́n fi gbogbo nǹkan ní láyé ilẹ̀ tán rà 10 million wọ́n sì fi bóyá bíi 24.something million wọ́n sì fi fi ilẹ̀ at the end of the day wọ́n tún gbalẹ̀ lọ́wọ́ wọn. Eléyìí jù ṣé wọn ṣe pé fún ọ ọyá bó ti ń wo mi náà ẹrú ayé ni mí mo fẹ́ ṣerú ẹ̀ ká ní pé gbogbo tó fẹ́ sọ mi ọyá mo fẹ́ sìn ọ́. mi ní kí n yọ kankan sí mi Fáyọ̀sì ó máa bẹ́tà kó sọ nǹkan. tó bá fi wá lu ẹ̀wọ̀n láàrin 3 hours kí n kú tí mo bá ti wá pariwo ń ta pé afa ọmọ tó jí góòdì kí n gbá àsáàpù ọ̀gbẹ́ni ìlú lójú mi sọ̀rọ̀ sẹ́yìn etí. Ó dáa ó máa sọ sẹ́yìn etí ẹ̀ jọ́ ń tòrò ọ̀gbọ́n tí ẹ̀ wo ṣe fún mi sọ nǹkan. Kò sí kankan kò sí nǹkan tí bá fi lè lọ́wọ́ tí bá fi lè bọ́ọ̀lẹ̀ wà láì tí bá fi lè fẹsẹ̀ mi tẹ́ táì sọ pé mi ò lè bẹ̀ mí padà mọ́ ó yá 3 2 1 0 àsáàpù kí ló fẹ́. Ìwọ ni mo fẹ́ bí kí ló mo fẹ́. Mo fẹ́ gbọ́ pátá díẹ̀ àsáàpù mo fẹ́ gbà pátá díẹ̀ fún kí ni mà bẹ́ẹ̀ bí fún mi owó sá. Ọ̀gbẹ́ni tó bá fẹ́ jìyà ọ̀fẹ́ ni o. Màá bá tiẹ̀ jẹ́ o. Ọ̀fẹ́ ni ìwọ. Ta ni bàbá ẹ̀ ta ni bàbá ńlá bàbá ẹ̀ tó bá ti bá tún rí ọwọ́ ẹ̀ la. Mo ní ta ni bàbá ńlá bàbá tiẹ̀. Ibi báyìí ni màá gba ẹsẹ̀ fún ẹ. Nílẹ̀ bàbá mi. Bàtà ni bàbá ẹ̀. Nílẹ̀ Èkó. Orí ẹ̀ fọ́ tọ́jú. Èkó nílẹ̀ bàbá tèmi. Dandan ni kémi jẹ́ ọmọ Èkó. Èkó akéte. Ẹ̀gbá lè mi. Ẹ̀rọ mi sá. Àgbẹ̀ni sọ. Ìgbà tó jẹ́ gbàǹkọ́. Màá tiẹ̀ sódò. Omi tó orí tó ń sá yẹn. Màá wá tiẹ̀ wọnú ẹ̀. Èmi Ẹ̀gbá. Èmi ọmọ Lísàbí. Èmi àkọ́ní amẹ́kùn ló yẹ̀wò láyé ẹjọ́ sí gbogbo gbálẹ̀ dà sọ́hùn. Mr. Man, àánú ẹ̀ ń ṣe mí. Ó dà bẹ́ẹ̀. Mo pè é lọ́wọ́ kò jẹ́ kí ẹni ó dà kó sí wàhálà. So, sínú ilé ti yẹ. Oh good. Honorable kí ló ṣẹlẹ̀? Ó ti pẹ́ kó tó dé ní ìwọ. Kò tẹ̀ tó sọ anything. Sábà mi kó ìdání jẹ́ kí ṣe bàbá ilé ṣe. Jẹ́ kí I'm not joking jẹ́ kí n nà. Kí ni sọ̀rọ̀ gbogbo eléyìí? Kí ni sọ̀rọ̀ gbogbo eléyìí tẹ́ ẹ̀ ṣe lójú mi? Mo bá yín náà ẹ̀ ń yọwọ́ ẹ̀ṣẹ̀. Ṣé máa gbọ́ mi? Tẹ bá mọ̀ pé fẹ́ nà yàn ẹ̀ ti nà kó tó di pé mo dé. Orò bẹ́ẹ̀. Mo ti wá wà níbi ìsàní láti ṣètò ẹni. Ẹ wo tí ẹ bá lù tẹ bá gbé ọwọ́ tẹ gbọ́dọ̀ lọ láàárẹ̀ yà wò ni. No station lè dá mi mú tó lè dá mi mú ni ó tiẹ̀ lè dá mi mú. Hello sir
ẹ fà wá méjèèjì lẹ̀ fún ìṣẹ́jú méjì kẹrí ìrànwọ́ kẹtí ẹ wo kẹwọ́ tó ti máa fi pa. then nọkì ní nǹkan. honourable ẹ̀yin lẹ pè mí ẹjọ́ ẹ má jẹ́ kí n mú yín lọ sí station please ẹjọ́ kí lórúkọ yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ bí. ọmọọba lè mí. ṣùgbọ́n tani manager hotel. wọ́n ní kí lórúkọ wèrè ó lọ́mọ ọmọọba lè mí. ọmọọba jẹ́ name. tani manager bí kí ni nǹkan tó ṣẹlẹ̀. Actually, customer wa ni Otunba. Customer wa náà ni wọ́n like prominent customers ni wọ́n. But àwọn wọ́n sùn bí mọ́jú lánàá. Mo mọ̀ kàtọ́ dé as a matter of fact. Okay. But àárọ̀ yìí wọ́n wá sọ pé àwọn wá ring wọn. Okay. But before kan tó bẹ̀rẹ̀ sí wá ring yẹn sá, wọ́n ti kọ́kọ́ lọ. Wọ́n wá padà wá. Ìyẹn ló ń tẹnu mọ́. Can you imagine? Different rooms ló ní kálukú wa. Mi ìmọ̀ ẹ̀rí ọmọ mi rí. Lílọ tí mo lọ ló jẹ́ kẹ́ jí ring mi àbí. Wọ́n lọ actually àjẹjọ́ lọ sínú room yẹn. As a matter of fact, wọ́n ti clean room yẹn gan rárá. Àwọn abọ́tọ́ fi jẹ́ oṣù wọn bẹ́ẹ̀. Wọ́n ti clean ẹ̀ báyìí. Wọ́n ti clean sa. Ẹ̀ẹ́dẹ̀ rí ring yẹn bẹ́ẹ̀. Àrí bẹ́ẹ̀ sà. Àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ sà. Wọ́n ti clean ẹ̀mí ìgbẹ́yàn ìwọ bẹ̀. Yà ó ti yé mi, ó ti yé mi. Ẹ sà honourable, kí lè ti yín pẹ̀lú ring tí wọ́n wá? Kí ni yóò ṣe lè jẹ́ tèmi? Yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ sùn. Mi ì mọ rúùmù tí wèrè sùn. Ọ̀tọ̀ ni rúùmù tèmi. Ó ń jọlá yín o. Ṣé ń tẹ́ mọ̀ ń pa ẹ̀ nìyẹn? Ok, kí ló dé kí ni nǹkan tẹ̀yìn ń ṣe ń bí? Kí ló dé tẹ̀yìn tí ì fi kúrò ń bí? Mọ́tò mi rèé. Òun ló ní mọ́tò wèrè yìí. Kó gbé mọ́tò kúrò. Ó tán. Wọ́n dẹ̀ block yín mọ́lẹ̀. Ó dẹ̀ block mi mọ́lẹ̀. Wọ́n lè lè kúrò. Ó ní mi lè lọ. Kí ló dé tẹ́ fi sọ pé àwọn ò lè kúrò ń bí? Kí ló kàn án pẹ̀lú ring? Ẹ ṣe òjàre. Ihun tó kàn wá nítorí òun ni mo suspect. Ṣé o pé wèrè? Òun ló gbé ring òun àti manager. Ẹ search wọn dáadáa. Ẹ túdi wọn. Àárín àwọn méjèèjì ní ring mi wà. Ihun tí mo ṣe ní kò lè lọ nìyẹn tí mo ṣe mọ́mọ́ block ẹ̀. Okay. Honourable, ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ. Mo gbọ́. Mo gbọ́ wà pọ̀dà. Àwọn lẹ suspect pé ríngì òun gangan ni kí ló dé tó ń ba ẹ̀kọ́ náà sá. Honourable ẹ̀yin lẹ pè mí o. Ẹ̀yin lẹ pè mí o. Mo ọ̀nà yẹn ọ̀nà. Ní level tó wà ẹ̀ lè bá jàmbí. Bàbá wàhálà lẹ fẹ́ dá sílẹ̀. Táwọn boys kan bá wà ń tàn sí tẹ̀yìn ní tiyín. Wọ́n bẹ̀rẹ̀ jàmbí ìsìn. Ọrùn ta náà máa dá sí. Division wa ni. Please, I want to see you, sir. I'm sorry, sir. Good. Ẹ bá mi sọ̀rọ̀. Kí ni nǹkan tẹ́ mọ̀ nípa ìyẹn ring yẹn? Irú ìbéèrè àpọ̀dà wo ló ń bi mí? What nonsense? Irú kí ni ìwọ náà fi ń lọ mí? Mò ń béèrè béèrè àpọ̀dà. I don't like. Yẹ ọjọ́ bẹ́ẹ̀. Èmi béèrè béèrè àpọ̀dà. Ṣé o gbọ́ tó bí mí ni? Màá treat yín bí àpọ̀dà. Èmi. Bẹ́ẹ̀ni. Officer! Wá. What is stupid question? Bá mi jókòó nínú mọ́tò honourable náà. Ọgbà àwọn tó bá wù ẹ́ tó bá fẹ́ yẹ̀ wò bẹ́ẹ̀. Ọjọ́ ìyàwó ń bẹ̀. Wọ́n náà bá mi assist ẹ̀ bẹ́ẹ̀. Honourable ẹ̀ gbọ́dọ̀ kúrò mi o. Èmi. Ẹ má kúrò mi. Èmi. Ibo ni mo ń lọ? Ṣé mo lè rí yín? Ẹ tí ò jẹ gbẹ̀ǹkú mi. Mo ń láti ọ̀nà yín. Nítorí orí yín pé ẹ mọṣẹ́ yín. Ẹ tẹ̀kẹ̀ ẹ́ sí Ọ̀túnba. Ó máa jẹ́wọ́. Àwa wí tó ló mú mi ìmọ̀lú tó tiẹ̀ ti wá tó ń bá mi. Ẹ̀yin ti ní problem. Tẹ́ bá máa gba guest sóòtẹ́ yín, ẹ máa make sure pé wọ́n tender report mental functions wọn. Ẹ mọ̀ ní orí eléyìí ti yí. Mi lè dá yín yàn sá. Èmi ni mo rí gbogbo wọ̀ sí báyìí láàrin yín. Ìwọ náà dẹnu. Assignment 1 la fi kàn ká ẹ̀. Abájọ tó ń la bí tó kọ́ kékeré kan náà fi nìkan ní ọ̀. O kéré o. Ṣé mọ́tò ẹ̀ ń jẹ sí i? Ẹ̀ lè fi pèjì àmì sí i. Jọ ṣé kìí ṣe pé o fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi lójú? Ta ló fi ẹjọ́? Àwọn ọmọ ogun ọ̀run. Ìwọ dá àwọn ọ̀tọ́ bá rí wọn. Ṣé wọ́n gbé ọ rí? So wà ókè sà. Bios. Ó ní ọgbọ́n tèmi náà fi mi ní ìbọn yín ókè. Ó sàn ní èdè wọn nípa òfin jẹ́kun tó yìí. Wọ́n wọ̀ rí. Bá mi bẹ 1.5 million. Ó ti gbọ́ yín ilẹ̀. Bios. Jọ́ tó lọ́dún pé o sì fẹ́ gbowó. Pẹ̀lú gbogbo nǹkan tó fi mí ṣe ń sìn pẹ̀lú gbogbo ṣe gùn mi tó ṣe gbogbo ẹ̀. Wọ́n tún lanu ẹ̀ pé ó fẹ́ gba 1.5. Má bínú gbà tí mo gùn tí mo gba gbogbo tí mo gùn lára rẹ̀. Ìbá rẹ̀ ló sì wà. Ṣé ń ka mítà? Ọgbẹ́ni fún 1.5 kò mẹ́ni tó bẹ̀rẹ̀ tó kù. Èmi ò ní o. O ní 1.5 million. Kò sí. Èmi ló sì lọ sọ fún wọn pé ó ti fún mi ṣe pé kí n má bàa sọ fẹ́ níbọ̀dì pé ríǹgì bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó yà lọ dì náà ìta kó fún mi ṣe.
ó dà pé wèrè ló pè bó àbí wèrè ló pè bó. ọ̀gbẹ́ni mọ̀ pé Pius jarí. kò sí wàhálà mo ti sáfìsì lọ́wọ́ mi àwọn lè ṣe bó ṣe kò sí problem ó yá pé account details ẹ jẹ́ ń ṣe 10k sí. ṣé wọ́n gbé ọ sí pé 10,000 síta ni ọ̀gbẹ́ni ń jẹ́ mi. kó tó bá lọ́wọ́ mi nìyẹn kí ló fẹ́ kí n ṣe. nítorí ó bá lọ́wọ́ ẹ̀ irú tí kíní tó fi tètè mọ́ fi tètè mọ́ àwọn arúgbó nílò láti ń fa ìtì ẹja gbogbo ẹ̀ káwọn kòrò mọ́yàn lẹ́nu èmi lè gba 10,000 lọ́wọ́ ẹ̀ sí wọ́n sí pé fún. ọ̀gbẹ́ni wọ́sọ kí n lọ tó láti fi ń ta wọ́sọ kí n lọ tó láti fi ń ta. màá ṣojú kejì yá mi àmọ́ fún mi 1.5 lọ. sáàpù sọmọ náà gbé lásàpù as soon as possible. àwọn èèyàn gan ò ṣe tó báyìí ń ta ìwọ wà. ẹran kò mọ̀ lèmi àwọn èèyàn tó wọ́n máa fi Pius is street name wọn pè mí Pius wọn pè mí goat ó mọ̀ ní goat kan pè mí kẹsì pé goat ebi ẹsẹ̀ great of all time ẹran kò èèyàn kò tí ì rà gbé 8.5 billion ọ̀gbẹ́ni kówó lè kó mi dá kówó lè kó ẹgbẹ́ kówó lè kó mi. 1.5 lójú kejì yá mi ẹni ìpéǹjà gbogbo àgbo tí mo ti mu láyé intest èmi tí mo ti ní outbreak girlfriend ti lọ́wọ́ ti kọ̀ mí lẹ̀ ọ̀pọ̀ tí n ti torí wa ló fi gbà ṣé n wọṣọ lójú kejì yá mi lójú kejì yá mi wà lẹ́yìn bá mi lè wọṣọ mi ní bọ́ ọ mi ní bọ́ ọ mi ní bọ́ ọ mi ní bọ́ ọ bá mi lè wọ́ ọ lójú kejì yá mi lójú kejì yá mi. ẹ̀yin nìkan ni ẹ̀sùn nínú rúùmù yẹn mọ́jú àti pé nígbà tẹ́ kúrò bí ìbò lẹ́yìn. actually èmi nìkan kọ́ ni mo sùn ní room èmi àtẹnita jọ sùn mọ́jú yín ò ní nǹkan kan ṣe pọ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀. ó ní nǹkan ṣe o nínú investigation wa ó ní ṣe. èmi àtàbúrò mi kan ní a kàn wá ṣeré a kàn feel like ká wá sọ́tẹ̀l ká wá ṣeré a dẹ̀ ṣeré ó dẹ̀ di àárọ̀ yìí mo dẹ̀ ní kí n gbé kí n assist ẹ̀ ibi tí mo gbé lọ náà ìrìn yẹn ò ju bíi 2-3 minutes lọ mo dẹ̀ máa padà débí ni mo wá ríǹgì tì làwọn olè wọ́n ti jí náà. ok àbúrò yín tí ẹ̀ ń sọ ẹ̀ ó tiẹ̀ dá bẹ́ẹ̀ á lè tètè rí ẹni tá à ń wá ṣé ọkùnrin ni wọ́n ní àbí obìnrin bẹ́ẹ̀ ni àbúrò yín tẹ́jọ ṣeré yẹn. obìnrin ok good obìnrin nígbà tí ẹ wá jọ wà nínú room láti alẹ́ dàárọ̀ yẹn ṣé kò sí nǹkan kan tó jọ mọ́ bí àpárá mọ́ríǹgì yẹn ọlọ́pàá kò sí nǹkan tó jọ láàrin ẹ̀ méjèèjì. mo ti sọ fún àbúrò mi kò yẹ kẹ́ tó ń wádìí yẹn lọ mọ́ ẹ yàtọ̀ sí truth or dare tèmi àtàbúrò mi kàn ń ṣe tá à ń bára wa ṣe. òjòrò kí lè yẹn. ẹ ṣe máa díẹ̀ mi pé kí n kí n ṣí fóònù mi fún yín irú style mi. no mi ò ní o ṣe o mo ní kó gbé fóònù ẹ lé mi lọ́wọ́ mo díẹ̀ pé kó gbé fóònù ẹ lé mi lọ́wọ́ ni. ọtún bàbá rárá kò possible. that means secret kan wà lórí fóònù ẹ tó fẹ́ kí n mọ̀ nìyẹn ó dẹ̀ ń claim pé o love me torí tọrùn tó bá love me wà gbé fóònù ẹ lé mi lọ́wọ́ jẹ́ kí n open ẹ̀ fúnra mi. ọtún bàbá kò possible ṣe rí fóònù eléyìí sẹ ẹ jẹ́ kí n fowó bèèrè ara mi ò ṣe yẹn obìnrin ó tí wọ́n rárá òkè báwo ni màá fún yín nǹkan máa fi di ẹ máa fi di ẹ máa. o lè ń chẹ́ẹ̀kì fóònù tèmi o nígbàkigbà tó bá wùn àbí. ọgbẹ́ máa wọlé ẹ jẹ́ ká fi kọ́ mí blọọkì ẹsẹ̀. ó dáa mo ti gbọ́. ó yá ẹ jẹ́ ká ṣe tútọ̀ díẹ̀ Ọ̀túnba mú díẹ̀ yín pé kẹ́ fún mi ríǹgì yín. ríǹgì wo. eléyìí diamond ríǹgì yín owó ṣèkèṣèkè máa mi owó dé. ṣé tọwọ́ mi yìí. òṣì mi ò lè gbélé ilẹ̀. mi ò lè fún ẹ ní ríǹgì yìí now you should know àmọ́ bàá má pẹ́ mi fi eléyìí ṣeré má bàa mi fi ṣeré. Ọ̀túnba èmi náà lè fún ẹ ní nǹkan mi. nù èmi ò fẹ́ yín tó yẹ pé sọ fún mi pé lè fún mi lẹ́nìtì like pé anything tó bá fẹ́ máa fọ ẹsẹ̀ ó wà dé ọ̀rọ̀ ríǹgì sí ẹ sọ pé rárá. má gbọ́ tó bá fẹ́ gbogbo ara mi ọlọ́run ló lẹ̀mí mi ìwọ ìyàwó mi ló ní bọ́dì mi tó bá fẹ́ gbogbo ara mi máa fún ẹ ok jẹ́ kémi náà fowó replace. mi ò fowó Ọ̀túnba mi ò fowó ríǹgì yẹn ni mo fẹ́. ok ẹ̀yin wo ẹ lè fún mi ẹ bẹ ṣe lẹ́nu sí ẹ̀yin tó yẹ pé máa tó sùn ríǹgì tó yẹ pé bó ṣe wà yìí mo lè jí tẹ bá sùn mo lè mú. mo bẹ̀ lórúkọ Ọlọ́run má jí. mo tún bẹ fi yẹn lè jàre. mo bẹ̀ lórúkọ Ọlọ́run má mú. ẹ̀yin má wọrí sẹ ṣe bẹ máa tó sùn Ọ̀túnba bàbá ìtàjì máa ṣe báyìí sí ilé méjì. Ọ̀túnba máa yọ ẹ máa sùn sí. mi ò dá mi ò ní bọ̀. ẹ ní bọ̀ mi ní bọ̀. wàhálà máa yọ Ọ̀túnba máa yọ sí ẹ ṣe bẹ́ẹ̀ mi ni. ibi tí máa fi sí kò ní lè débẹ̀. ẹ máa wọ ẹ máa. ẹ dẹ̀rọ kó yẹ ká rí ẹni ẹ báyìí.
gbogbo ọ̀nà la máa wá sí. ẹ̀yin náà ń rò bẹ́ẹ̀. wọ́n rò bẹ́ẹ̀ gbogbo bí la máa wá sí. ẹ wo ọlọ́pàá orí yín pé o èmi náà ti ń rò ó ṣe ti ẹ̀rọ ọ̀rọ̀ àbúrò kò ṣàbúrò ẹ̀ fìyẹn lẹ̀ èmi náà ti ń ròyìn pé a ní ìjẹ́ báyò torí mi ò rántí gbogbo eré burúkú tọmọ náà ń bá mi ṣe kì í ṣàbúrò mi kì í ṣàbúrò mi kì í ṣàbúrò mi. ìyẹn lẹ fi máa jẹ́ kọ́rọ̀ clear torí mi náà tún wò níwò pé tó bá jàbúrò yín ni ẹ máa bá débi tútọ̀ díẹ̀ ẹ fẹ́ dá kéèsì yẹn lójú ni sókòrè ní ẹ má bínú mi ẹ ti gbà sí pé kì í ṣe àbúrò yín kì í ṣàbúrò mi àrísítò yín àbí girlfriend àwọn ní ti bí mi ó ní àbí báwo la ṣe lè rí. aláti wá rí níbi tọ́rọ̀ dé yìí ṣé kí n pè fún yín. tẹ bá lè pè é. èmi náà ti wá ń ronú mi ò ronú lọ́bẹ̀ tẹ́lẹ̀. ẹ má jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní ẹ kàn pé wọ́n wá sí. mi ò ní jẹ́ káwọn eléyìí mú. ẹ̀gbọ́n ifo àbúrò yín tẹ fẹ́ pè ẹ má lè wá kankan. báwo mo ṣe máa jó mọ̀ ó possible kó jẹ́ pé òun àtàwọn pípò yìí gangan lọ́jọ́ plan together náà. àbí ọgbọ́n tí ẹ fi ń. eré burúkú ló ń bá mi ṣe lálẹ́ àná yẹn orí mi ṣe ń pè ní mo ṣe rántí ni. ẹ máa mọ ọgbọ́n tí ẹ máa fi mú débi ẹ má sọ kankan pa ẹ tó ti yẹn sọ òdòdà má ṣe yẹn báyìí má pè. arákùnrin kí ló pe orúkọ ẹlẹ́ǹkan náà. Wálé ni sá. Wálé. Yes sir. Fine. Jọ Wálé kí ni position ní iléeṣẹ́ ní hòtẹ́ẹ̀lì. Security officer. Security officer. Bẹ́ẹ̀ni sá. Okay. Kí ló mọ̀ nípa ríǹgì tán ló sọ̀rọ̀. Yes sir. Mi mọ̀ kankan pa ẹ̀. Mi mọ̀ kankan pa ẹ̀. Wálé bóyá torí mi ìsọ fún ẹ̀ka tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ má parọ́ fún mi o. Yes sir. Má parọ́ fún mi o mọ̀ pé mo ń bẹ sọ ní tùbí ìnùbí báyìí ni sòótọ́ fún mi nǹkan tó bá mọ̀ ń parí nìyẹn. ṣe rí security officer ni mí lóòótọ́ gbogbo iṣẹ́ mi ò dẹ̀ kọjá security post níbí mi ì mọ kọ́kọ́ tó máa ń ṣẹlẹ̀ nínú room bẹ́ẹ̀ àfi tó bá pè mí sí bóyá wọ́n kàn ní ẹni issue tó kàn pè mí as security officer of the hotel pé kí n wá attend sí kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn pé kí n wà níbí kí n máa monitor àwọn tó ń wọlé tó ń jáde àbí ẹni issue tó bá ṣẹlẹ̀ nínú compound kí n control ẹ̀ kọjá yàrá mi. ara ẹ̀ náà ni kàn rí nǹkan kan wá mú fún security náà. rárá wọn ò mú kankan wá fún mi o. ok ní tílẹ̀ tí wọ́n ní ẹ̀ní yìí Yes, sir. wọ́n wo lo ti notice tó ti kọjá lẹ́nu géètì. anybody ò tí ì kọjá lẹ́yìn ọ̀túnba gan fúnra wọn àfi àlejò wọn tí wọ́n jọ wá àlejò wọn ló kọ́kọ́ lọ. so kò pẹ́ làwọn náà dẹ̀ lọ wọ́n tẹ̀ ti lọ tipẹ́ láti bí ọwọ́ dájí ni lẹ́yìn ìgbà yẹn anybody ò tí ì lọ kódà àwọn guest gan tó kù wọ́n sì wà nínú rògbòdìyàn náà ni ò tí ì jẹ́ kán lọ. Wálé mọ̀ pé mo mọ̀ ẹ́ gan-an mo mọ̀ ẹ́ gan-an. ẹ mọ̀ mí sà. mo mọ̀ ẹ́ o tí bá mú ẹ dé àgọ́ wa nǹkan tó máa rí tójú ẹ máa rí ara ẹ̀ ò ní gbà o. níbo làgọ́ iṣẹ́ làgọ́ wòye sà. àgọ́ kan lábẹ́kúta ni. ẹ má bínú sà. ṣé mo kí mo mọ̀ ẹ́ ṣé mo kiri ẹ ní Mushin. ẹ máa wá sí Mushin sà. òun wá sí kìlá ni. ẹ máa wá jàmàlà lọ́dọ̀ àsàmọ́dì ni. àmàlà àsàmọ́dì pẹ̀lú gbàgbé àti ewédú tó bá dé àgọ́ wa máa fojú ẹ wọn máa bú. òun mú mi ṣeré àbí. ọ́fíìsà ọ́fíìsà mi mọ̀ ń parí ẹjọ́ ẹ ṣàánú mi mọ̀ ń pa ẹ. ok ẹ̀yin mélòó lẹ wà ní duty. àwa méjì ni sà. ẹ̀yin méjì ẹni kejì ẹ̀dá. ó ti lọ. ó ti lọ. ó ti lọ. lẹ́yìn tẹ̀ wọ́n àǹkan nínú bí. èmi kọ́ mi ní kó lọ ó kàn déédéé fiṣẹ́ lẹ̀ ni. òun ló ní kó lọ tàbí. mi ní kó tà nǹkan kan ọ́fíìsà. wáyé tó fi jọ́ kó lọ. mi lè dímú mo bá. má wọrí tó bá dé àgọ́ wa aṣọ òótọ́ ibi tẹ́jọ́ lọ ta ríǹgì yẹn sì wá sọ fún wa. ẹ̀sà inú rúùmù náà ti ń wá ríǹgì ẹnu géètì làwa wà sá. Why don't you jáde o kò máa lọ dá lọ ntí ẹ? Kò pọ́n náà. Èmi mo bí wá gbà mí wá mo wá ètò fi ń ha ètò yọjú. Ó ṣe mistake láyé mi. Ṣùgbọ́n naturally ó ṣe ń dọ́nà mi ń sìn ni pé mo ti ṣe mistake. Because as àtìgbà tó toast mi mọ̀ pé level IQ ẹ̀ ó lò tó báyìí. O láǹkúrí o láǹkàrí kankan ọpọlọ ẹ ti yòrò dànù. Because I don't understand. O gbé married woman o gbé wá sínú hotel. O wá sọ fún mi pé kémi bọ́ta àwọn tó wà sálẹ̀ yẹn kò kàn mí kémi kàn wá stroll lọ. No, tell me, how is that possible? Báwo ló ṣe possible? Lémi tó jẹ́ pé wọ́n gbé mi wọ́n fẹ́ mi ní ṣùlọ́kà ni. Kò sí gbogbo steps wedding tá a ṣe ní ayé yìí. A ṣe hashtag lórí Instagram.
FK 2020 àṣì hashtag so irú èmi yẹn sìn kí wọ́n bọ́lẹ̀ lọ́tẹ̀l pẹ̀lú bọ̀bọ̀ lórí burúkú kan kọjú wá rí wá ń sàlẹ̀ kí wá ṣó láàrin àwọn èèyàn ó mọ̀ pé ayé íńtánẹ́ẹ̀tì la wà ó bọ́ sí kò yẹ pé èèyàn kọ́kọ́ máa ṣáká mi á lè send sọ́kọ mi as receipt tèmi bá mi nìyẹn àbúrò pé èèyàn lè rìn láàrin àwọn èèyàn kọ́kọ́ dẹ̀ kọ́ ya fọ́tò ẹ̀ kọ́ ṣe fídíò ẹ̀ tó lè rí mẹ́rin tó ṣe fídíò ẹ̀ íńtánẹ́ẹ̀tì world la wà bọ́ ó lọ́pọ̀lọ́. jáde ń tiẹ̀ ní mi ò pẹ́ níbọ̀dì máa dá rántí tiẹ̀ àbí wọ́n máa rántí tiẹ̀. Oshope, in the first place, this is not what you told me. This was not what we discussed. Ó sọ fún mi, ó bí ẹ lánàá. Mo ní hotel tá ń lọ, how is the place? Olówó secured, àwọn posh people ló máa ń wá bẹ̀. Yes. Ṣé o rí bí bíbá ṣe posh ni? Bíbá ìwà secure na ṣe bí mi ní gbọ́n wá jí ríngì. The same thing lájọ sọ, IQ ẹ low. So ibi bá ìwà posh. So ní ìsìtẹ́rò ti pọ̀ tá sí, kí ni kí n ṣe sí? Kí ni kí n ṣe sí náà? Kọ̀fí tí ọ kọ̀fí kó bá mi. Àní kò bá fọwọ́ kọ́ mi mọ́. Wo natural jẹ́ ìsọ̀tọ̀ fún ẹ. Èmi àtọkọ mi, a máa ń jà lé mo lè máa ń lù ú. Bẹ́ẹ̀ ni violence wà ní marriage with domestic violence. Ọkọ mi máa fi ń ṣoṣo, máa fi ń para ni mi ò gbádùn mi ò wà ókè o. So má jẹ wà peace débi pé a máa yọ owó ẹ̀ṣẹ̀ síra wa. O get. Máì tí ìyọwọ́ ẹ̀ṣẹ̀. Calm down. Má ti ṣe. Calm down. Má tó kà. Ṣùgbọ́n fọwọ́ kọ́ mi ṣá ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kò máa dá tiẹ̀ ṣe kí máa dá tiẹ̀ ṣe. Má ṣe orí burúkú. Wàá ṣàṣì ní sùúrù. Àpèjì gbómi sùúrù mu ná. Mo dáràn láyé mi. Mo dáràn láyé mi. Mo dáràn. Pè mí ní pé jàyà bẹ́ẹ̀ yẹn mi ò like ẹ̀ náà ṣé bẹ́ẹ̀ àti ń jọ wà láàárọ̀ yìí ni mo dẹ̀ ṣàlàyé fún pé mo lọ bìkan tó wà very important. àṣẹ ìjù bẹ́ẹ̀ lọ lẹ́bùn yín náà rẹ̀ ń tẹ̀ rí gbèsè yàmà. orí ẹ ò pé ẹ lọ gbé girlfriend ẹ tó beautiful tó lè lọ gbé jáde. Ọlọ́run tó bá rí ọmọ. àgbàlagbà ojú ò tiẹ̀ òun ti wòye òun ṣèṣekúṣe àgbàlagbà tó ń ṣèrànù tẹ́mi bá rán ọmọ. alákọ̀ọ́ra hello ibo ni wọ́n gbé mọ́tò dé náà tó kàn jẹ́ kí n máa face embarrassment EST hotel táyà bàjẹ́ ìdí táyà bàjẹ́ la tún wà. bí táyà ò bàjẹ́ kàn gbé mọ́tò 100 débi òní kúrò mi èmi mo promise ẹ. ṣé kọ́ ló ń ṣe mí ṣé kọ́ ló ń ṣe mí rádaràda tí mo bá. má bínú jàre ẹ̀yọ ọmọdé má bínú. Oh, officer. Sir, ẹni tẹ̀sán kọ́. Madam Mẹ́pẹ̀lẹ́. Báwo ni bàbá ìṣe jẹ́ sí yín? Aláàrú mi lọ tún bá náà, wọ́n máa ń ṣàánú fún mi, wọ́n máa ń tọ́jú mi, wọ́n lè máa ń tọ́jú ẹgbẹ́ tó wà lára. Ó tiẹ̀ dá bẹ́ẹ̀. Torí gbogbo nǹkan tẹ́ jọ ṣe nínú rúùmù pátápátá, gbogbo ẹ̀ náà ti jẹ́ kí àwa mọ̀. Gbogbo àpárá, gbogbo eré lọ́tún lósì, gbogbo truth kò ṣe díẹ̀ kò ṣe nǹkan náà ti sọ fún. Jẹ́ kó sọ̀rọ̀. Jẹ́ kó sọ̀rọ̀. Go straight to the point. Kí mi fi yọ̀ọ́lẹ̀? Or what are you saying? Kí n fi yọ̀ọ́lẹ̀? Ẹ mọ̀ kẹ́ lè handle ẹ̀ ní mo wà ń bí látẹ̀kan. Ó yá lọ gbé mọ́tò ikú lọ́mọ kẹ́ pé take your car out of here. Nǹkan ṣe yín ni. Ẹbí ni n tẹ fẹ́ béèrè, ẹ béèrè n tẹ fẹ́ béèrè. Woman, listen. Wàhálà ti wà ń bí látẹ̀kan. Ó ti pẹ́ ta ti dúró ń bì. Ìwọ ló dẹ̀ fà á. Diamond ring ti wọn tó wà lọ́wọ́ yín. Ẹ gbàgbé ẹ̀ sápò ni. Ẹ gbàgbé ẹ̀ sínú báàgì ni. Ẹ ti délé tán kẹ́ ẹ tó rántí ni. Kí ló rí tẹ́ ẹ pé wọ́n kẹ́ ẹ jẹ́ kọ́ mọ̀ pé diamond ring ó wà lọ́wọ́ wọn because irú ìwà yẹn bí ó lé ní. Èmi diamond ring Ọ̀túnba mi ò ń jalè mi ò kí ń jalè mi ò kọ́ yín. Mi ò sọ bẹ́ẹ̀ fún ọ mi ò ní ó jí mo ní bóyá o gbàgbé ẹ̀ sínú pọ́ọ̀sì ẹni mo sọ fún ọ. Rárá mi ò mú nǹkan ní nǹkan mọ́ tèmi rí lájẹ́ mi ẹjọ́ nítorí ọlọ́wà ẹjọ́ Ọ̀túnba ẹ lè vouch fún mi náà ẹ mọ̀ mí náà. Woman! O mú rí ìgbà. Mi ò mú rí ìgbà ọlọ́pàá. No problem. Thank you. Ní level tí ọ̀rọ̀ wa ń sìn, sọ fún John, everybody ẹni ṣòkè station. Níbo ọgbọ́n ni mo lọ bí ò lè lọ bí kọ́kọ́. Ọ́físà ẹ má jẹ́ kálá ìṣèjìyà ẹ̀mọ̀dí o, mi ò mọ kọ́kọ́, ó lè affect yín, ó lè affect ọjọ́ láyé o, ó lè affect present yín o. Bí báwo? Pọ̀ kí lẹ̀yin ṣe?
mi ò understand ewo lọ́wọ́ tẹ̀ ń ṣe báyìí kí ni. tó ń wí náà ni mò ń sọ. bóyá kò kọjú sí kẹsàn-án ọgbọ́n kọjá wọn sọ pé yóò gbé. ọkọ tí mo sọ ọ́fíìsì àbúmọ̀ ọkọ tí mo sọ ó yé mi ó dẹ̀ mo fẹ́ rí yín mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. o fẹ́ rí mi fún kí ló kan tó fẹ́ rí mi fún ṣé wọ́n ló jí ni o tún jalè mọ́ tara ẹ̀ o tún jalè mọ́ tó kí ni ṣé wọ́n ló mú. mo ní nǹkan tí mo fẹ́ kémi àti yín jọ sọ. o fẹ́ rí mi àbí ọ́fíìsà ẹnìkan kan ló wọn gbọ́dọ̀ kúrò. àwọn òjò oyè ọmọ ọtí ẹ̀ yọ. ọmọ ìlú àbí tí mo ń lò pẹ̀lú yẹn ẹgbẹ́ sọ́ọ̀dì wọ́n fẹ́ jẹ́wọ́ àṣẹ ojú orí ìrìn ló ti pé ọmọ àṣẹ orí ìrìn ló ti pé ọmọ ó lọ gbé jàgùdà lọ́mọ ó lé kólé lólè ó lé kólé lólè. eléyìí àgbà ló ti ń ṣe láńgbáláńgbá àgbàlagbà ètí ti láńgbáláńgbá ọlọ́pàá. mọ̀tẹ́yìn òbí kọ̀kọ̀ sí látara náà. tó bá ṣọ́ra ìwọ ló ń embarrass mi. lẹ́yìn kí ni gbogbo lẹ́bù tó ń ṣe bá mi ṣe bẹ́ẹ̀ wọ́n ní bó ṣe ń dẹmọ́ tó ń ṣe bí pé wọ́n ni máa jù mà kí ló ṣiṣẹ́ náà ó jẹ́ ayé o tó fẹ́ jojú ayé wọ́n ti ń dè náà alẹ́ fi mí sẹ́mi kọ́ mo gbé ríngì. sórí ẹ ò dàrú ṣá no sórí ẹ pé pẹ̀lú ṣí tó ń ṣe lẹ́sẹ̀ gbogbo eléyìí tá a ti jọ ṣe látẹ̀yìnwá kó wà bí tó wà iṣẹ́ mi ni mò ń ṣe lọ́wọ́ níbi tí mo wà yìí so diamond ring máa yẹn tó mú ibo ló wà mo ti pẹ́ dùn bíi mo ní láti lọ rí wọ́n sìn. alaye calm down ní kò mo gbé ríngì halẹ̀ wọ́n ní kò ló ní voice mo rí kò mo jí ríngì mi ò jí ríngì. ìwọ kọ́ ló jí ríngì. yes ìwọ kọ́. yes tó bá dé station wàá sọ fún wọn ní police station wà wípé ìwọ kọ́ ló jí ríngì wo lè burúkú aṣẹ́wó burúkú. o ṣe gbogbo nǹkan tó ń pè mí ni mo ń jẹ́ pọ̀ mi kì í ṣe òun lẹ́yìn lèmi ò lè lọ station. ó mọ̀ kí tí bá dé station yẹn ti wàhálà ni wọ́n máa tútù ikọ̀ mi lọ máa wú jáde mi ò dé fẹ́ problem because mi ò kí ń ṣọlẹ̀. and so many things but I'm not a thief. ó pè é tí wọ́n bá wú nǹkan mi jáde ó pè é àbí bẹ́ẹ̀ kọ́ ṣé bèbí ti sọ fún àkókò stop gbogbo ṣẹ́ ìlànà òṣì tó ń ṣe ṣé bó gbọ́ dèrè àbí abẹ́ẹ̀kọ́ ó continue láti máa ṣe torí ó pè é torí ẹ̀ mo ṣe pè é láti bí oṣù bíi 6 tó gbé kọ́ mi mọ́ ìwọ ní sọ́ọ́lì station ní sọ́ mo mi ò ṣeré o. ẹ̀yin de wọ̀ kí mo sọ pé bóyá ibo ṣe ń yọ̀bọ̀ jáde náà èmi náà ní nǹkan tí mo lè yọ jáde mo ní ẹrù lọ́wọ́ mo ní yes. ní nǹkan fẹ́ mi. yes. really. yes. wá lọ yọ ní station. alaye kò ní di station. wá lọ yọ ní station. calm down bọ̀bọ̀ kí ló ń ṣe ẹ́ náà. move. wá wo diamond drink ti tiẹ̀ ń bí wá wo ìwọ ló lélẹ̀ wo kí ni má kí n jábọ̀ wo. nude mi rè. nude mi mi ò lè lọ station tó lọ síbẹ̀ yẹn ti lọ sọ fún ọ pé mi kò mú jí lẹ́yìn mo ní o mo tún ní spare o. so the other time ta lọ sí hotel yẹn o record. àìmọye. ìwọ record mi. àìmọye. ok no problem o sọ. no bẹ́tà bá mú fóònù mi tó bá tọ́jú ẹ̀ bó ṣe wà yẹn mo ní extra yẹ mo ti sọ fún wọn pé tí màá fóònù tí mo wà yìí kọ́ bá mi send kìíní ẹ̀ kọ́ bá mi send extra sórí Twitter kọ́ bá mi send ẹ̀ sórí Instagram yẹ bá ṣe wà mẹ́rin mi náà text àwọn kìíní lọ sọ fún wọn pé mo nílò ìpèdè bá ṣe fóònù tó bá tọ́jú ọmọ blue ẹ̀ máa wà lórí Twitter wà lórí Instagram mo promise ẹ̀. kí ló tó ṣe lè fún mi. iṣẹ́ tí mo ṣe nìyẹn. kí ló tó ṣe fún mi. iṣẹ́ tí mo mọ̀ ṣe nìyẹn. really just to fumble níwọ̀ o lè ṣe lè fún mi. owó bọ̀bọ̀ fi mílẹ̀ fún mi jùlẹ̀ jẹ́ kí n máa lọ tè. tẹ́mi àtẹ́jọ́ ṣeré tó ń yàtà kájọ ṣeré tó ń pariwo so òun record mi for what torí kí ni mo ṣe tí mo fi disturb gbogbo eléyìí. ó yẹ wá lọ disturb mi. after you. thank you. wá má bàṣẹ́ mi jẹ́. mo máa wò rí fi mí sílẹ̀ jẹ́ máa lọ. kí ló tó ń ṣe báyìí ọmọ kristian ńlá ni mí nínú iṣẹ́ yìí wọ́n yẹ yẹ́ mi ní station wọ́n yẹ yẹ́ mi nínú police force. lọ síbẹ̀ yẹn kò jẹ́ kí n máa lọ start kò dé lọ pọ̀ o máa fi statement lẹ̀ ní o máa VIP statement yẹn pé èmi ò pọ̀ èmi kọ́ mi jíròrò. ọ̀rọ̀ ti pọ̀lọpọ̀. thank you. gbàbí. okay. wo jọ bá mi wá ọ̀kadà lẹ́yìn gbọ́kadà kí n máa lọ bí tí mo lọ. ẹ kò bí ọ̀gá ti fòfin lẹ́ẹ̀kan tó lọ suspect nìyí. kí ló mi tún lè gbé ọ̀kadà kí n máa lọ. ẹ lè kó ní bíbá yìí sá. Hey! Okay. Oh! Sir, sir. Good. Fine. Come, please. Come. This is your phone.
this is your phone. Okay? Yes, sir. Yeah, this is it. Yes, sir. Wọ́n ti béèrè àwọn questions kan lọ́wọ́ lady good. Àti àwọn nǹkan tí a rí ní orí fóònù ẹ̀. Ó ti fi yé mi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo mọ̀ wípé kò mọ nǹkan kan nípa ring tí ẹ wà. So woman máa ní láti máa lọ sìn. So àwa lè yanjú nǹkan tó bá wà lẹ̀. And also mo respect yín gan ni. Àti pé ní area yìí ọ̀nà tí ìjà òfin ní ìṣẹ̀lẹ̀ ó là wá wá. Every time ni wọ́n máa ń dá wàhálà lẹ̀. So ti yẹ yín sìn láti òkè lọ́wọ́ wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé anything tó bá máa fariwo àbíjà ká make sure ká handle ẹ̀ dáadáa. Ó ní mo ìṣe dúró bí if not màá ti kó gbé yín lọ sí station. So ẹ jẹ́ kí lady kó máa lọ tiẹ̀. Ẹ ṣe gan kó ṣí kalẹ̀ sẹ́yìn lọ́bọ̀ nìyẹn ọ̀gá ọlọ́pàá with due respect sir lady ò lè lọ anywhere rọ́ọ̀ kàtìkà sí kò lẹ́ sọ yìí prime suspect ní náà àyẹ̀wò bóyá lómi láti ọdún látàrọ̀ ni pé èmi mo mú kiri àti wọ́n rí ọ̀dọ́ pé ó wá close sí wọn tí mo yẹ close wọn lọ because ọjọ́ sunu yàrá kan mójú ni wọ́n lè jọ check out láàrin ìwà tó lọ ni àbí ó kúrò ní ṣáàkì sá ó possible kò tí mo dá nígbà tó lọ so whatever ti tí máa kẹjọ sọ kò kàn mí but ilé prime suspect ní sá. mo support ẹ fully mo support ẹ fully wọ́n ti mọ̀ wá suspect wọ́n ti mẹ́mí à suspect àwa rí the main suspect ẹ wá lẹ ti kílẹ̀ rí lórí fóònù ẹ. ẹ wo bí yes ṣe pé mo mọ̀ yín dáadáa. mo bí náà mọ̀ yín. ìgbà tẹ honorable mo mọ̀ gbà yín. bẹ́ẹ̀ni. mo mọ̀ bí tí mo wà nígbà tẹ ìṣe honorable yín ta ìfín respect yín dì sí. ṣé orúkọ tẹ pè mí bẹ́ẹ̀ ṣé kí n pè yín lórúkọ yẹn orúkọ tẹ pè mí bẹ́ẹ̀. listen mi ò respect yín mọ́ o ọ̀nà tí mo fún yín mò ń fún police force ní ọ̀nà láti wà ń bí látẹ̀kọ́ ni kò yẹ yín sìn ṣé what is it. ṣẹ́rí gentleman òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ lady yóò rí kò bá dé mọ́ mi. ẹ̀rí pórí eléyìí ó pè é wọ́n ṣẹ́fẹ́ máa sọ fún ní kò tọ́ yìí for the first time ó sọ òótọ́ ọ̀rọ̀. okay listen ṣé kò ṣe yín ni abẹ́ ṣe ṣe báyìí náà ẹ ṣe ṣe báyìí iṣẹ́ tèmi nìyẹn ẹ ò lè kọ́ mi níṣẹ́ mi a máa yanjú nǹkan tó wà ń bí torí mo ti pe ọ̀gá mi mo ti pe DPO hello mo ti pe hello mo ti pe DPO wọ́n dẹ̀ ní kí n yanjú ọ̀rọ̀ ìṣe tó kúrò bí hello woman. máa ń yìnbọn fún yín lórí are you mad? agbébọ̀tọ̀ ikọ̀ mi mo lè lu ọmọlúwàbí fún yín ẹ̀dẹ̀ ṣẹlá dáadáa ẹ̀ ṣọ́ọ̀ṣì. àgbàlagbà ní ìnáwó ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ṣì níwájú mi. ẹ lọ bẹ̀rẹ̀ mi o bá gbà yín lẹ́ẹ̀kan ìbá gbà yín bí a lọ bá mọ̀lẹ́bí yín lé ni. get in the car ẹ gbé mọ́tò kúrò bí gbogbo yẹn gbé mọ́tò. everybody everybody máa lọ ẹjọ́ ẹ má bínú o ẹ má pa mí o. take the car to there. to 3 aago mẹ́ta ti fẹ́ lu ikude to 3 no mi ò lọ ọmọ ikú pa everybody. ọ̀gá ọlọ́pàá ẹ ti ẹ̀gbọ́n náà ọ́fíìsà kí lẹ̀ ń bá mi fa iná. everybody ọ̀nà ìwé ẹ wọ ẹ fàyọ ibi náà bẹ kú sí Ọ̀túnba ẹ wọ ẹ bá fà yẹ ẹ pa anybody ó ní ẹmu tí ẹ fẹ́ kú ẹ wo táyì ní ẹ wo gbà tí mo ti kúrò bí ẹ pa anybody ọ́fíìsà ẹ jọ pa gbogbo ẹ pa gbogbo ẹ mo fẹ́ kú ẹ pa yọ ẹ wò táyì lèmi ń bá lò ẹ pa wọn ọlọ́pàá ó máa fẹ́ gbogbo wọn kọ́kọ́ lọ ẹ bá yìnbọn kò ní dá fún yín mo fẹ́ kú ọ ẹ bá gbàtí ẹ lọ ọ máa pa ẹ ọ máa pa ẹ ẹ bá gbàtí ẹ lọ ọ máa pa wọn náà máa pa gbogbo wa everybody ẹ kílẹ̀ wọ ẹ pààyàn ọjọ́ ti lọ ọjọ́ ti lọ mi ò gbà ojú mi. ojú mi wọ́n sọ lójú ẹ̀sìn ojú wọn náà ti bá. ẹ pa everybody máa fi ìbọn sí ihò ojú. gbogbo ilẹ̀ máa kúlẹ̀ ní ọjọ́ ti lọ ọ́fíìsì ọjọ́ ti lọ take this car. ẹ pa everybody àní ẹ pa wa. gbé mọ́tò ìkúrò mi. ẹ pa ewu ìbọn yẹn fi pa mí ó yẹ pa mí kí gbogbo ayé mọ̀ pé ilẹ̀ pa mí. ìwọ
ìwọ àti ta ni. Jẹ́ kí n máa lọ ní. Lọ sí bo. Owó ṣáàdìwọ́ ló lè lọ sálẹ̀. Jọ jẹ́ kí mi lọ lé jù. Ó lọ bí kókó òkú mi báyìí sẹ́. Ṣé ìwọ ò rí? O lè ti gbọ́ mojú gbà tọkọ mi send message mi tó sọ pé ibi tẹ́mi bá wà o kémi dúró síbẹ̀ ni o. Ìwọ ni kọ́kọ́ ló ti marry. Èmi náà ti marry pẹ̀lú ọmọ mẹ́ta. Ọkùnrin dẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta. O ti marry? Yes of course, kọ́nà máa mú wa at 44. Mi ní. 44? Ṣé mo wá kéré jù ni? Wàláhì mi ò mọ̀ kó 40. Mi mọ̀ kó ti sọ sára olórí burúkú ní ẹ̀ṣẹ̀ mi bọ́ọ̀lù ló gbé rẹ̀ wá bá mi. Àbí bọ̀ọ̀lù kọ́ ló gbé rẹ̀ wá bá mi. Wọ́n ti 44. Nǹkan tó ti ẹ̀wà important ní pé kì í jáde sí dájú. Ó lọ bí iṣẹ́. Ó yá máa dùn. Ó lè lọ bí kọ́kọ́ sí àlejò kó bí báyìí ni. Tí nǹkan tó wà sálàyé tí kò bá kúrò ń bẹ̀ àlejò kúrò bí báyìí ni. Ọkọ ẹ ló dìdì rìn tó jẹ́ pé ó máa ń nà. Èmi ò dìdì rìn mo kàn ń wù ẹ́ látàárọ̀ ni o. Jọ̀ọ́ jẹ́ kí n rárá máa lọ báyìí. Kò sí nǹkan tó jọ òye kó mi báyìí. Kò sí nǹkan tó jọ tó bá dẹ̀ kó fẹ́ jà ní àjọ máa jà ní kò sí wèrè. O fẹ́ bá mi jà? Bẹ́ẹ̀ ni mo máa lù ẹ́. Máa lù ẹ́ bí kókó ni kí ni? Kí ló ṣẹlẹ̀ kí ló fa tó kí ló yẹ tó ń bọ̀ṣọ? Dà pé orògbé ọkọ ẹ ló ń bá ẹ fà. Kí ló ṣẹlẹ̀ kí ló èwo ni? Kí ló yẹ tó ń bọ̀ṣọ? Ó dà pé orògbé ọkọ ẹ ló ń bá ẹ fà. Ọkọ ẹ dìdì rìn. Ìyàwó kí ló ṣẹlẹ̀? Máa nú ẹ̀bí kan kú lé. Wáì. Máa wo. Máa kúrò. Wáì tó ṣe bọ́ṣọ. Jọlọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí i. Máa ń bẹ̀ pa. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí i. Àbọ̀ jẹ́sí wọ́n máa dá ọ. Ṣé ọjọ́ tó bá pa mi tíráyè. Ṣé. Ọjọ́ sáré lọ lásán náà. Wọ́n fi mí sílẹ̀ jàre. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn nìkan ó ti lọ 5 times lórí mi tó fẹ́ pa mí. Tàtà tó ń lọ lórí ẹ̀ ṣé wọ̀ lọ lórí mi? Àjọ lọ lórí ara wa kọ́ ni. Àjọ lọ lórí ara wa. Ṣé mi nìkan mo wá dá gorí ẹ ṣé wọ́n ló gorí mi? Mi ò gorí ẹ̀. Nílé lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹrin. Ó gorí mi ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹrin. Àjọ ń gorí ara wa ni ọ̀gbẹ́ni ògorí ọlẹ́mọ̀sán yẹn lọ gorí ẹ̀. Lẹ́yìn nìkan within 2 hours lẹ́ẹ̀márùn-ún. Mo tó bá fẹ́ pa mí mi ò ṣe. Wọ́n bí ẹrí kó jáde tí bá fún bàkàndì wò ọjà tán òtẹ́ ti wà ní sọ́dà kò sì sẹ́ wọ́n ti dúró rògbòdìyàn ti wà ìwọ tó sì dá rògbòdìyàn tí wọ́n ń gbà lágbàdá rè lọ́dọ̀ mi pé káwọn máa para wa lọ́nbì kódà in the next 2-3 weeks yàrá yóò mọ regret yóò sì mọ ìlú wa ṣe pé ẹlẹ́dàá wọ́n mọ reject yẹ down. yọ fírísílẹ̀ bó ṣe wà yìí tó bá fẹ́ wá lọ sí tàǹsì kó wá lọ pariwo kó fọlọ́pàá gbé mi tọ́lọ́pàá bá gbé mi tó bá gbé mi lọ station sórí gígùn tó gùn mí wọn lè nà mí rárá torí màá sọ tẹnu mi. nígbà sọkọ tí ojú mi rí ni padà sọ bí ring ṣe rìn kí ló dé kí ló ṣe tó fẹ́ pa mí ni. ọ̀ya tí mo bá tún wá rò pẹ̀lú pẹ̀lú inú wèrè ó dà kó ṣe èmi tí mo ti build láti mind mi tó gbé ọkàn mi ti wà ń bẹ̀ mo sọ fún mi pé ọgbẹ́ ndí nǹkan mú jáde. èmi ò lọ èmi mi ìdí kọ́kọ́. nǹkan mú fún mi jáde. ok sílẹ̀ tọmọ ilé ìná o tún gbé mọ́tò tí o ṣẹlẹ̀ mi. mo ṣì wà ń bẹ̀ sà. sáà tó fún mi yẹn kò ṣe bátìrì mo máa yanjú everything sà. kí ló wá já mọ́. ok sà. ooo ọ̀kadà náà ni mo yìí máa gbé kó mi. ó bẹ́tà kẹ́ gbọ́kadà kẹ́ gun kẹ̀kẹ́ ohun tó bá wù ẹ́ lè yí táyà. ẹgbẹ́ mi lóun náà ọ̀gá ló ń pè mí sìn náà. kí ni tèmi èmi ni mọ́tò. níbi báwo. tó takú tó náà wọ̀ ṣiṣẹ́. wọ́n kí lè fojú mi rí lé ní àtẹ̀yìn àtàwọn kí ni gbogbo ń tẹ̀ fojú mi rí. ẹgbẹ́ mọ́tò yín kẹ́ kúrò bí jáde. ṣebí ni ayé náà ṣe rí mi ó mà dá kan wí fún ni ká gbọ́ ó dá ká sọ̀rọ̀ fún ni ká gbà ó àbí ṣé kì í ṣe ohun tí mò ń rò ló fẹ́ ṣẹlẹ̀. bẹ lọ́wọ́ àyíran gangan wọ́n dá dáadáa wọn ò rí dá wọ́n kìkìkì wọn ò rí kì wọ́n sáré owó bẹ́ẹ̀ ni wọn ò bá wọn ní wọ́n sáré ọrọ̀ bẹ́ẹ̀ ni wọn ò bá wọn ní wọ́n ní wàá sáré owó wàá bá wọn ní wàá sáré ọlà wàá bá wọn ní torí bí eré bí ìrìn ni kò fi jáko olóko ó di dandan. Òrùka wúrà rèé o. Òrùka wúrà. Òrùka wúrà ẹrù rèé kọjú bó ti wà náà lọ àmọ́ oògùn ni. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àlàyé tó o ṣe kalẹ̀
kò fi taratara tẹ́ mi lọ́rùn nítorí kò wù mí kò sí ìdí rẹ̀ o. kí ló dé tí ó wù mí bàbá. ọ̀kàrẹ̀ o ọ̀kàrẹ̀ wọ́n ń kọ́lé láyé ìwọ náà ti bá wọn kọ́. bàbá ṣẹ́rù ilé táwọn ẹgbẹ́ mi ń kọ́ ni mo kọ́ yìí èrò mà ní palọ̀ tí ò tó kitchen àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tàbí tàti bí àwọn ọmọ rí ilé táwọn èèyàn ń kọ́ lóríṣiríṣi ìyẹn ò ń ṣe ilé kọ́ ni akọ́ yẹn ilé kọ́ nìyẹn. wọ́n rọkọ̀ ìwọ gan ti rọkọ̀. ṣérù ọkọ tèmi yẹn lọkọ ẹ ti ẹ rọ mi sí tó ṣe pé kí n tó jáde láàárọ̀ wọn máa bá mi púùchì ẹ ní kó tó ṣe bẹ́ẹ̀ náà oríṣiríṣi àwọn mọ́tò àwọn ọkọ̀ táwọn ọmọ tí ò tó wá ń lò lóde ìsìn mọ́tò 1999 ni mò ń lò lẹ́ni mò ń bá wọn lọ́kọ̀ ẹ wo bàbá ẹ wo ẹ mọ tó ń pè lówó ni ẹ wo bí ká dàgbà dé yìí náà ló ń jó òun mélòó ló kù gan-an téèyàn fẹ́ lò nílé ayé téèyàn ò ní gbádùn mo sọ fún yín ṣe rí gbogbo nǹkan bá fẹ́ ṣe even nǹkan sọ pé ó máa gba díẹ̀ nínú ọjọ́ orí mi àti pẹ́ láyé náà àní kí n jẹ gbádùn gbogbo òye tó kù táwọn èèyàn bá ń ṣe pati báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní náwó ẹ̀rí bọ́n ṣe máa ń mú béèlì lódìndí irú ẹ̀ lèmi náà fẹ́ àní kan kódà kó jẹ́ ọdún díẹ̀ ló kù tí n máa lò káyé mọ̀ pé yes olúwa ẹ̀ wáyé téèyàn bá wálé ayé èèyàn náwó lọ́wọ́ mi. ọ lòwó níbi tá a bá dé yìí ọ lòwó ṣùgbọ́n eléyìí yóò dọjọ́ orí kù. kò tún dọjọ́ orí kù. òkà wúrà tí ń bẹ lọ́wọ́ mi kò dín ọjọ́ orí kù kò gbẹ̀mí rẹ o kò gbẹ̀mí aya kódà kò gbẹ̀mí ọmọ kò tún gbẹ̀mí alábàágbé. ẹjọ kí wàá ní ó gbà nítorí ẹ lè ṣe nǹkan kó má léwu. kì í ṣe ohun tó dandan kan bó ti wà yìí ọmọ jẹ́ kó wà lọ́wọ́ rẹ̀ ní déédéé aago 3 ọ̀sán ó ní tọ́mọ wí sí ọ wà máa ṣe òwúrẹ̀ sí déédéé aago 3 ọ̀sán lọ́mọ jẹ́ kó wà lọ́wọ́ rẹ̀ ọ lè bọ́ bá fẹ́ sùn bọ́ bá fẹ́ ṣeré pa bọ́ bá fẹ́ ṣe nǹkan kan àmọ́ déédéé aago 3 ọ̀sán jẹ́ kó máa wà lọ́wọ́ rẹ̀. ẹ jẹ́ ká gbọ́ra wáyé sá tó bá dé ń di aago 3 ọ̀sán 3 o'clock ni kó wà lọ́wọ́ mi kí n fi sí kí n wúre sí bóyá mo fẹ́ pé màá bí síbi aago 3 yẹn o mo wá fi sọ́wọ́ níbi aago 2 àbí aago 2 àbọ̀ 2:30 mo wúre sí ìyẹn kọ́. ok bóyá mo wá ń ṣe nǹkan láti àárọ̀ mo wá ṣe nǹkan yẹn di bíi 3 ó kọjá díẹ̀ bíi 15 minutes after 3 àbí 3:30 àbí bíi 4 o'clock mo wá fi sọ́wọ́ mo wúre sí. èèwọ̀ yìí ò léwu ó léwu tó pọ̀. èyí tó jẹ́ ni pé aago 3 gangan. aago 3 gẹ́gẹ́. but lẹ́yìn aago 3 bóyá mo fẹ́ sùn mo lè bọ́. mo ti ṣèyí tẹ́lẹ̀. mo fẹ́ ṣeré ipá mo lè bọ́. bẹ́ẹ̀ni. mo fẹ́ wẹ̀ mo lè bọ́. bẹ́ẹ̀ni. 3 o'clock gangan. bẹ́ẹ̀ni. ló gbọ́dọ̀ wà lọ́wọ́ mi. kí ló dé tí mi ò ti mọ ru yín ó yẹ kí n ti mọ ru yín ti pẹ́ because mo ti ń rò pé n ta fẹ́ ṣe yìí ẹ máa sọ pé ọmọ kan máa kú aya kan máa ṣe kinní kan eléyìí ló simple jù ṣé èmi ni máa mú sọ́wọ́ báyìí sí èmi ni mo mú lọ́lẹ̀. ó dá mi lójú pé pẹ̀lú eléyìí ọ̀là ọ̀sàkílẹ̀ ẹlòmíì gún rìbìlà. mo lè fi sọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. òrùka wúrà. òrùka wúrà ni. ó ṣe wà yìí. bẹ́ẹ̀ni. ọ̀là ọ̀sàkílẹ̀ ẹlòmíì rìbìlà tó bá wà. aago 3 ìlú mo yìí lè bọ́ báyìí. mo lè fi sọ́wọ́. mo lè bọ́. tó bá da aago 3 kí n wúre sí nígbà bí n tẹ́lẹ̀ fẹ́ fún mi. ní sọ fún mi. màá kàn wúre sí màá sọ kí n bá fẹ́. owó dénú. ọlọ́run o ẹ̀yin náà gbà pé tí ń báyìí ṣiṣẹ́ tèmi yàtọ̀ tó wó ìbàdí ẹ̀ mọ̀ mi yàtọ̀. ọ̀kàrí ìlà pópókó àwòṣìdí afúnṣin ìjẹ́ sunkún gbóhùn ọ̀làjẹ́ lọ́wọ́ ẹ̀rùn ẹ̀tútù mi lẹ̀ kí n nájẹ́ ẹ̀là pópókó àwòṣì ó tù ọ́ lẹ̀ ọ̀làjẹ́ bọ́ ti jẹ́ mi. kí n bẹ̀ tí mo kí n ti gbọ́ kìlọ̀ níjọ́sí mo kẹ́tí ikún sí wọn. ṣé ijó àjùmọ̀jó wà di tèmi nìkan báyìí mo fi gbogbo fa tọwọ́ mi ò tó. Mr. Man ẹ ti dé bẹ̀yẹn wá gbé mọ́tò yìí wá gbé mọ́tò yìí sí ìyẹn lọ̀rọ̀ tó bá fẹ́ kú kó kú wá gbé mọ́tò yìí. ìyẹn lọ̀rọ̀ tó bá fẹ́ kú kó kú wá gbé mọ́tò ẹ.
aago mẹ́ta màá lè ti kù ṣẹ́jú méjì. Ṣé mi ò dáhùn báyìí? Ẹ̀yin ní àtẹ̀yìn àti máa tó jókòó yìí. Mr. Man, ẹ wá gbé mọ́tò ìkó mi. Ẹ wá gba kí ìlọ́wọ́ mi gbé kúrò. Oníkálukú máa ń lọ́nà. Better. Are you alright? Wàhálà kẹtì ẹ ti fira yín ṣe ó ti pọ̀ bó ti yẹ lọ. Ẹ jẹ́ lọ tọ́jú ara yín. Ṣé ìtẹ̀jẹ́ kí ṣe é mọ́ lórí ẹ ṣe pọ̀? Kẹ́mi náà lọ gbé mọ́tò tèmi náà. Kẹ́mi náà gbé mọ́tò tèmi náà. Lọ gbé mọ́tò kúrò bí. Bákàṣọ ẹ̀ kó bẹ̀. Pa mọ́tò yẹn dé àbúkẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń yọjú yẹn. Mú mi bá a. Kí ló ṣẹlẹ̀? Ẹ lọ tọ́jú ara yín o pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ fira yín ṣe bí látàrí yín àgbàlagbà tẹ̀ ṣe rádaràda. Tẹ̀lẹ̀ wá rí ìgbó sípò mi. Odi! Ṣé kìí ṣe ríǹgì tẹ̀ wá ni? Sorry sir. Ẹ gbàgbé nǹkan. Ó surprise ẹgbẹ́ mo tún padà wá. Yes, tún padà wá. Mo gbàgbé nǹkan kan sí òkè ń bẹ̀ yẹn. Okay, but bẹ́ẹ̀ ṣe park yìí mo fẹ́ kẹ́ park this way because of other customers tó bá fẹ́ jáde. Don't worry, mi ò ní pẹ́. Mo kàn fẹ́ sáré mú. Okay. Mo fẹ́ sáré mú ohun tí mo fẹ́ mú ni. Okay sir, no problem. Okay, ó ṣe gan. Johnny! Ó ní sá. Báwo ni wọ́n ṣe mú? Sọ abẹ́ mọ́tò ìlú wa. So abẹ́ mọ́tò ìníríǹgì wà láti ẹ̀kọ́. Ẹ̀rẹ̀ ń gbà fi ọjọ́ yóò tún bọ́. Ẹ̀rẹ̀ ń gbà pọ́lísì yóò tún bọ́. Sẹ́ńtímẹ́ntẹ́ máa yín bọ̀ lórí báyìí. Oruka Wura. Ìjọ orí kan nílé ẹ̀ lọ́dún. Oruka Wura. Diamond ring. Oruka Wura. Oruka Wura. Lọ́gà. Oruka Wura. Ọmọ ti ṣẹlẹ̀ bí o. Oruka Wura. Oruka Wura. Ẹ wá premises of them. Oruka Wura. Diamond ring. Ayé ẹ máa bàjẹ́. Ayé ẹ máa lè ní. Ó jẹ́ ká lọ bá. Tí ayé bàjẹ́ lè. Oruka Wura. Diamond ring. Oruka Wura. Oruka Wura. Oruka Wura. Oruka Wura. Wọ́n bí tó ti fàkí kù fún àwọn ọmọ sí ní mo fẹ́ sí báyìí. Tó bá sọ ọ̀rẹ́ kan fún ayé tí wọ́n jù. Diamond ring. Ẹni bó ṣe fẹ́. Àwọn ìgbà ló ṣẹlẹ̀ gan. Lámà máa rí sà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ rí sọ. Ẹ má ṣe yẹn sà. Ẹ má ṣe yẹn. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Oruka Wura. Oruka Wura. Atlas.
Move this man! Ọ̀tán. Ọ̀tán bí ọ̀tán ẹ̀wùjú aláṣejù ta gbangba. Ẹbí mo sọ fún ọ, ó wí. Mo ní akánjú owó ogun ló ń lọ. N ó tètè lọ́rọ̀ á sì máa ṣòwò. Bẹ́ẹ̀mi ò bá tètè kú n ó là ní tèmi oko ló ń ro. Má kánjú ó là. Àwa abáhùn jẹ́ abáhùn tó lóun fẹ́ fi tipátipá wọ̀ wọ́n. Mo sọ fún ọwọ́ ọ̀gbẹ́. Owó tó wá fi tipátipá wá náà tó náà fáyé. Rí báyìí. Ìjọ àjùmọ̀jù. Ó ti wá dijó ìwọ nìkan ṣó. Ọ̀ríra rẹ lóde. Wọ́n ní ká wí fún ni ká gbọ́ agogo kékeré. Ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọ̀ àgbàlagbà. Àwí ìgbọ́ àfọ̀gbà. Ẹni mú wọn tọwọ́ àjàrè bomi sẹ́nu. Adé afọlọ́kànjúà wọn ní orúbọ kó má bàa tẹ́ títí láéláé. Ọtẹ́ bá yàgò ọtẹ́. Ọtí tẹ́ ọtẹ́ tán ọtún fàtẹ́tẹ́ dì í nítorí ojú kòkòrò ìwọ̀ ń wọra àtàrà ẹnìkan ṣo. Ó sọ fún ọgbà náà. Ọkọ̀ tí ikú ṣọ́ọ̀rí pé o ti forí jálé agbọ́n báyìí. Agbọ́n ti jú ọ lójú. Ó jú ọ lẹ́nu. Ó wá fi gẹ̀gẹ̀ sí àyànú rẹ̀ lẹ́gàn. Agọ́rán bẹ́bí àwọn òde ìtòlú. Ajambi tí àwọn òlú ọ̀hánrán gíyan. Jẹ́ ewé jìmọ̀ àwọn àpàdé. Ìgbín lọ́mọ arédè mórí. Ejò lọ́mọ arígbọ̀n falẹ̀. Àwọn àgbààgbà wọ̀nyí ti mẹ́sẹ̀ wá bọ̀rọ̀. Wọ́n mẹ́sẹ̀ dẹgbẹ̀rún. Wọ́n mẹ́sẹ̀ gbẹ́jọ́. Wọ́n mẹ́sù kan bí àlè. Àlè ò tètè rò gbólógún rẹ̀ rẹ́gúnmọ́gún. Àgbọ̀ngẹ́ láti ìjà